káàsán kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri orílẹ̀ Yorùbá lórígun ní orílẹ̀-èdè tá a wà yìí, ọmọ Yorùbá tá a wà ní diaspora káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora, mo kí wa. Àyè tá a wà kò ní gbóná mọ́ wa, irinṣẹ́ wa kò ní dojú ìjà kọ wa, ogun ayé kò ní jà wá o, àwa gangan ò ní fogun jára wa. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò ní dàrú. Wàhálà ẹ̀sìn yìí ọlọ́ọ̀ba kó wá wa kó lẹ̀, ogun panipani pàyànpàyàn tá a wà ní ilẹ̀ Yorùbá yìí ọlọ́ọ̀ba kó kó wa yọ, àmì àṣẹ, wọ́n fogun lé jà wá. Ọ̀rọ̀ tó ń lọ nípa pásítọ̀ Àgbàlá Gabriel, ẹ rí wípé ó ti di swata yanyan, ó ti di tọ́lọ́ fọ́nkálé, ó ti gba gbogbo àgbáyé káàkiri, nítorí pé bàbá yìí tẹ́lẹ̀ gangan òdu ni wọ́n kì í ṣe àìmọ̀fólóko. Pàálẹ̀ kínní, pàálẹ̀ kejì, bójú náà bá fọ́ làbàràbà yóò padà bá ojú yẹn. Ẹni tẹ́ máa ń pè wá wípé ẹ ò mọ bẹ́ẹ̀ ṣe subscribe, tó jẹ́ pé táwọn fọ́nrán bá ti ń jáde tuntun fẹ́lifẹ́li yóò lè máa bọ́ sọ́wọ́ yín láti máa wò. Ẹ̀yin olórí alárùbákẹ́ tẹ́ ò ti subscribe, tẹ́ ti wo fọ́nrán bọ̀ ti pẹ́, pẹ̀lú àwọn olórí alárùbákẹ́ tó pípẹ́ àkọ́kọ́ ní láti wo fọ́nrán wa. Ẹ jẹ́ ká wò sàlẹ̀ fídíò yìí pátápátá lọ́wọ́ tún àrí tẹ́kọ̀ subscribe sí SUBSCRIBE subscribe, ẹ jẹ́ ká fi ká tẹ lórí báyìí. Yóò padà yóò di subscribe, yóò gbé sẹ́yìn, yóò gbàgbó sẹ́gbẹ̀ẹ́, jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn. Aago yẹn padà yóò wá di aago mẹ́ta, yóò tó wá látòkè wá sálẹ̀. Ẹ jẹ́ ká tẹ tòkè pátápátá, wọn kúnlẹ̀ dúdú tàbí funfun, wọn kọ EWS ẹgbẹ̀rún gangan ní ká tẹ̀. Àti gba ìtanilólóńgó nìyẹn. Ní kété táwọn fọ́nrán bá ti ń jáde, tí láìpù ń jáde, tí sọ́ọ̀ ti ń jáde, táwọn èèyàn ń comment, ẹ reply to comment, ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí àláti rẹ̀ gbà lọ́dọ̀ yín. Subscribe yẹn yóò wá mú yín láti jẹ́ ká ẹ lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn pátápátá. Gbogbo àwọn fọ́nrán tá a ti ṣe sẹ́yìn lẹ́yọ̀kẹ́jẹ́ wà wò lọ gbáà ká tó ṣe léyìí. Ẹ wá rí wípé atátó iyọ̀ dùn, ibo lọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel ti ń bọ̀, ibo lọ̀rọ̀ rẹ̀ dé dúró, ibo lọ̀rọ̀ rẹ̀ dojúkọ. Sọ yẹ kí bàbá yìí ọmọ ṣe foundation lọ, sọ yẹ kí bàbá yìí ọmọ ṣiṣẹ́ pásítọ̀ tó lóun ń ṣe lọ, sárúmọjẹ ní fi ń ṣe ni àbí ń ṣe lọ́n tó tọ́. Ṣé gbogbo àwọn oore tí ń ṣe yìí tó ń ṣe nítorí ara rẹ̀ kó lè rere ń bẹ̀ ni, àbí ń ṣe nítorí àwọn èèyàn, àbí ń ṣe nítorí Ọlọ́run? Ẹ rí i pé ọ̀rọ̀ ti dàrú máwọn àwọn èèyàn lójú. Èmi fi máa ń sọ fún wa wípé àwa tá a lórí ọ̀fẹ́ láti rí fọ́nrán yìí, ẹ jẹ́ ká tọ̀ kẹjẹkẹjẹ, má jẹ́ ká fò, ẹ jẹ́ ká mú un láti pèlè ká wò. À ń ṣe fídíò yìí láti pé ká ọ̀káyé làákà ìmújáde, nítorí wípé ẹni tó bá jìn sọ, ẹ má jẹ́ ká fi sí yẹ̀yẹ́. Àbáyọ kóńgó sì ṣetán láti wá àbáyọ. Àwọn ọmọdé bẹ̀rẹ̀ rárá, torí ẹ̀ la fi ń gbá wọn fọ́nrán yìí jáde. Ẹ rí pẹ́ẹ́nù ẹ̀sẹ̀ máa kún bàbá yìí, ìyẹn pásítọ̀ Àgbàlá Gabriel. Kọ́ máa jẹ́ pé ìtọ́sẹ̀lẹ̀ yìí ìní ó gbé pásítọ̀ Àgbàlá Gabriel lọ sẹ́wọ̀n. Kọ́ máa jẹ́ pé ìtọ́sẹ̀lẹ̀ yìí ìní ó fi gbàgbé wípé òun ṣe foundation rí. Kọ́ máa jẹ́ pé ìtọ́sẹ̀lẹ̀ yìí ìní ó fi jẹ́ wípé yọ gbàgbé pé òun ní chọ́ọ̀chì. Yọ gbàgbé wípé òun ní chọ́ọ̀chì rí. Ẹ má jẹ́ ká gbàgbé o, ẹ má jẹ́ ká gbàgbé gẹ́gẹ́ bí àwọn torí tán ṣe ń sọ. Wọ́n ní pásítọ̀ Àgbàlá Gabriel kọ́ ló ní church. Wọ́n ní pásítọ̀ Àgbàlá Gabriel òun kọ́ ló ní church yẹn. Gẹ́gẹ́ báwọn tọ́mọ̀ ti ṣe sọ, tí wọ́n dẹ̀ ń wí tí wọ́n jánu bẹ̀ wípé onílù gángan ìní pásítọ̀ Àgbàlá Gabriel, pé ọwọ́ rẹ̀ dùn kọ̀ǹgọ̀ gan. Wọ́n lálùjọ ń bẹ lọ́wọ́ rẹ̀. Pásítọ̀ Àgbàlá Gabriel pọ̀ nílù ni wọ́n mọ̀ ń pa àlùgá tí kìí ṣe díẹ̀. Yìí wọ́n láyé mọ̀ ká ni, kìí ṣe pé ẹni lù tí ń lùlù lábẹ́lé, wọ́n ní dá àmọ̀ dáadáa, wọ́n mọ̀ gbajúgbajà lọ́jẹ́ láàrin àwọn tí ń lu gángan fún church. Fáwọn churches káàkiri, báwọn ìnáwó tí wọ́n ń ṣe, wọ́n ní gbajúgbajà èèyàn ni. Wọ́n ní kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn rárá níbi ìlú gángan. Wọ́n ní ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn o.
wọ́n lẹ́gàn ní wọ́n ní ká fi tẹ̀gàn sí ká tún yọ tẹ̀gàn kúrò níbẹ̀ wọ́n ní pásítọ̀ Àgbàlá Gabriel ń lu gángan lójú àmì kí ló wá fà á tó fi gángan tí ń lù sílẹ̀ kí ló fà á tí ò fi lùlù gángan mọ́ kí ló fà á tó fi gbé gángan kọ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri tó fi kọ̀ǹgọ́ kọ́ kí ló fà á tó fi bẹ́ síbi iṣẹ́ church sọwọ́ tí ń rí níbi gángan ni ọ̀ka lẹ́nu ni àbí òkìkí rẹ̀ ọ̀tàn tó bó ti yẹ kó tàn torí pé church yẹn àwọn tó mọ̀ ọ́n àlẹ́jẹ́lẹ̀ bí wọ́n ti ń sọ wọ́n ní màmá rẹ̀ gangan ní ń jẹ́ Àgbàlá Gabriel wọ́n ní màmá rẹ̀ gangan ní ń jẹ́ Àgbàlá wọ́n ní màmá yìí ti wà nínú iṣẹ́ Olúwa ọjọ́ ti pẹ́ wọ́n ní màmá tí ń bá a bọ̀ iṣẹ́ Olúwa yìí wọ́n lọ́jọ́ ti pẹ́ wọ́n lòdù ni màmá ń bi iṣẹ́ Olúwa nípasẹ̀ ìlànà ẹ̀sìn Kristi kódà bá àti ṣe ń gbọ́ wọ́n ní kérúbù and séráfù ni màmá wọ́n ní kérúbù and séráfù òun ni chọ́ọ̀chì màmá wọ́n dẹ̀ mọ́ kọ́mọ̀ bá wa lójijì ẹ rí i pé tẹ máa ń dárúkọ kérúbù and séráfù wọ́n ń lu ìlù wọ́n sì jó kódà ẹ má jẹ́ ká tara wa wọ́n kọrin ìyìn gán kí ló wá mú tí pásítọ̀ Àgbàlá Gabriel tí kò tọ ìlànà tí màmá rẹ̀ ń tọ̀ tí màmá ti gbé tọ́ọ̀chì yẹn sílẹ̀ kí ló fà á tí lànà yìí ò fi wu pásítọ̀ Àgbàlá Gabriel ṣé pásítọ̀ Àgbàlá Gabriel ń rí àwọn kan tí wọ́n ń ṣe foundation tí wọ́n ń rọ́wọ́ mú bẹ́ẹ̀ ṣé pásítọ̀ Àgbàlá Gabriel ti kófìrí àwọn kan tí wọ́n ń ṣe foundation tọ́lọ̀ ti gbàdúrà àwọn tọ́lọ̀ ń bàṣírí wọn ń bẹ̀ sáwọn tí pásítọ̀ Gabriel rí yìí ṣé wọ́n kọ́ iṣẹ́ yẹn àbí wọn ò kọ́ ṣé wọ́n gbàmọ̀ nípa rẹ̀ àbí wọn ò gbà ẹ̀mí èló làwọn ń wọ wàhálà ẹ̀mí èló ni wọ́n ń wọ fìtínà ẹ̀mí èló ni wọ́n ń kóra wọn bí ọmọjọ́ mẹ́jọ àbẹ́ ẹ̀mí fún gẹ́gẹ́ tí wọ́n ràn lọ́wọ́ ẹ̀mí èló ni wọ́n ń kó wọn jáde gẹ́gẹ́ bí ọmọjọ́ mẹ́jọ sókìkì tiwọn náà kàn mọ̀dàrú ni èké ni ìwá ni ẹ̀yìn ni gẹ́gẹ́ bí òkìkí pásítọ̀ Àgbàlá Gabriel ṣe kàn sókìkí àwọn yòókù náà kàn ẹ rí i pé ọ̀rọ̀ yìí gbọgbọ́n ó gba làákàyè ó gba sùúrù sí gbòye èmi fi máa ń sọ fún wa wípé àwọn fídíò tí mo ń ṣe jáde àṣẹ láti tàbùkù ẹnìkankan àṣẹ láti bú ẹnìkankan àdẹ̀ṣe láti mú ẹnìkankan wálẹ̀ ohun tí à ń ṣe fún ni wípé kí lọ́nà àbáyọ fáwọn tó jìn sí kòtò ọ̀nà wo la fẹ́ gbà wá tá jìn sí kòtò tá a fi ní jìn sí kòtò dẹ̀nà àwọn tí ń wá tọrẹ àánú káàkiri àwọn tí ń wá ràn lọ́wọ́ káàkiri kí lọ́nà àbáyọ fún wọn sọ yẹ káwọn tó dúró nídùú wípé àwọn ń ṣe àánú àwọn ń wá wọn tí ọmọ ra wọn tí wọ́n nídìí àánú lọ́wọ́ ṣé kí wọ́n dá dúró àbí kí wọ́n máa ṣe lọ. sáwọn tí wọ́n ń wà náà tẹ́lómi wà lórí ààrẹ kan àbí kejì àbẹ́lómi fẹ́ ṣe ohun rere kan tí wọ́n ń wà nú káàkiri tí wọ́n ń bọ́ sí chọ́ọ̀chì kan bọ́ sí kejì tí wọ́n ń lọ́dọ̀ pásọ̀ kan bọ́ sí kejì tó yẹ kí wọ́n máa ṣe àbí ọ̀yẹ́. dẹ́n pàápàá jùlọ àwọn tí ń kówó kalẹ̀ dẹ́gbẹ́ bí pásọ̀ Àgbàlá Gabriel bá ti lé èèyàn sórí igbá wípé ẹ ṣàánú òun ẹ wò bó ṣe rí o sáwọn tí ń kówó kalẹ̀ yìí sọ yẹ kí wọ́n máa kó kalẹ̀ fún ewé pásọ̀ Àgbàlá Gabriel tọ́lá àwọn kan ń pariwo pé bí kì bá sàwọn tí ń kówó kalẹ̀ náà àwọn tí wọ́n bìlíìfù kówó pọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n bìlíìfù wípé àfi kọ́sà máa rí àwọn èèyàn oríṣiríṣi làwọn èèyàn ń sọ wípé ń bàbá tẹ̀yàn sórí gbá tí ọ̀rẹ́ nìkan kan dáwó tọ́ tẹ̀yàn sórí gbá tí ọ̀rẹ́ nìkan kan dáwó pé yọ kásù foundation wípé ń pa wípé ń tẹ̀yàn sórí gbá àwọn èèyàn ń gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ń dáwó wọ́n ní lọ́fà nítójú rẹ̀ fi mú wọ́n sí iṣẹ́ foundation wọ́n ní ìjẹ́ pásọ̀ Àgbàlá Gabriel sọ mójútó iṣẹ́ ìhìnrere gangan olùṣọ́ àgùntàn gangan sọ mójútó sóun gangan ló múmú láyà rẹ̀ ní àbí foundation ṣé torí foundation ló fi dá chọ́ọ̀chì yẹn kalẹ̀ ní àbí torí ìhìnrere Ọlọ́run gangan
Oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi ni ọ̀pọ̀lọpọ̀ ń sọ. Tá a gbé sọ́tún, tá a gbé sósì. Gabriel lẹ́bi àbí kò lẹ́bi. Ṣùgbọ́n bá a ṣe ń wò yìí, èsì ni kí pásítọ̀ Àgbàlá Gabriel kọ́wọ́ sìnkú ọlọ́pàá mọ́ padà tẹ́ pẹ̀lú wàyí. Ariwo lónìí, ariwo lọ́la, àmódilára lé màá, wèé lára tá a mọ̀ sí. Ẹ má jẹ́ ká gbàgbé o, bàbá dẹ̀ wá gbàgbé, èmi ò rán wa létí. A rí wípé tá a bá wo ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ ń gbà ṣe ìsìn nílànà ti ọmọlẹ́yìn Kristi. Ẹ rí wípé pásítọ̀ Àgbàlá Gabriel kò ní ọjà lákọ̀ọ́kọ́. Kódà kìí ṣe nọ́mbà 30 àwọn churches tó ń ṣe ìrànlọ́wọ́ fáwọn aláàárẹ̀ ní, fáwọn èèyàn ní, fẹ́ntọ́ fẹ́ lọ school ní, fẹ́ntọ́ fẹ́ bímọ ní, fẹ́ntọ́ fẹ́ ṣe operation ní, ìwọ àtẹ̀yìn. Kódà tó fi máwọn tí ń lọ sílùú òyìnbó. Àìmọye churches ní ṣe tí wọ́n sì ń ṣe láṣeyege. Tí wọ́n ń ṣe láṣeyè tí àwọn èèyàn ń rí oore látara wọn tí wọ́n sì ń dúpẹ́ fọlọ́run. Àìmọye pastors ló ń ṣe táwọn èèyàn tí wọ́n ń fìyìn fọlọ́run tí wọ́n tó ń fún wọn ní ẹ̀bùn. Àìmọye èèyàn lọ́dẹ̀ ń wà nú káàkiri tí wọ́n padà rí lọ́dọ̀ àwọn pastors yìí. Ẹ rí i pé tá a bá wo bí nǹkan ṣe ń bọ̀ látàyè jọ̀hún. Bá a bá wo bí ìrànlọ́wọ́ ṣe ń wá nínú ẹ̀sìn látàyè jọ̀hún. Ẹ rí i pé àwọn èèyàn máa pariwo pé ẹ̀sìn Kristi yìí, ẹ̀sìn àwọn Kristẹni yìí, pé wọ́n ń ṣe àánú. Wọ́n ń ṣe àánú fáwọn èèyàn. Kódà ibi tí wọ́n ń ṣe àánú yẹn dé, wọ́n èé béèrè, wọ́n èé sì wò ó. Kódà wọ́n èé ṣèwádìí wípé inú ẹ̀sìn wo ló ti wá. Ṣé Mùsùlùmí ni ẹ́ ni? Ṣé Kristẹni ni ẹ́ ni? Tóníṣẹ̀ṣe ni ẹ́ ni? Tàbí ò lẹ́sìn rárá? Wọ́n ní wọ́n èé béèrè o. Wọ́n èé béèrè rárá. Wọ́n èé béèrè rárá. Tí wọ́n fi ṣe oore fún yàn, yẹn tí oore bá ń bẹ lọ́dọ̀ wọn sí yàn. Bá a tó ṣe wá ń wú gbọ́ báwa náà tó ṣe ń rí i, a rí wípé tí a bá sọ oore yìí fún yàn, wọ́n á máa tọkàn, wọ́n á máa ṣe tẹ̀mítẹ̀mí. Oore tí wọ́n ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nídìí oore láyé ìjọ́un. Tí a bá sọ oore náà tán, tó ní májẹ̀múnú wípé tá a bá ṣe nǹkan báyìí fún ọ, nǹkan báyìí ló ṣe. Tá a bá ṣoore báyìí fún ẹ o, ètò fi dá padà ní. Tá a bá ṣoore báyìí fún ẹ o, nǹkan báyìí ni wàá san. Tá a bá ṣoore báyìí fún ẹ o, dandan ni kó darapọ̀ mọ́ ìjọ wa. Tá a bá ṣoore báyìí fún ẹ o, dandan ni kí gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ kó wá darapọ̀ mọ́jọ. Ẹ rí wípé láyé ìjọ́un kò rí bẹ́ẹ̀. Wọ́n ń ṣoore yìí gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ báwa náà ṣe ń rí. Wọ́n ń ṣe nítorí Ọlọ́run. Wọ́n ń ṣe nítorí Jesus Christ. Wọ́n sì ń ṣe nítorí ọjọ́ tí ó kù àwọn nìkan pẹ̀lú Ọlọ́run báyìí. Ìyẹn láyé ìjọ́un bí wọ́n ṣe ń ṣe. Wọ́n ń ṣe tọkàntọkàn. Wọ́n dẹ̀ ń ṣe tẹ̀mítẹ̀mí. Wọ́n dẹ̀ ń ṣe láì bojú wẹ̀yìn. Wípa wá ṣoore fún yàn tán, àtún wá ń wò pé owó tá a fún kí ni fi ń ṣe. Owó tá a fi ràn án lọ́wọ́ ṣé kò ló dáa. Owó tá a fi ràn án lọ́wọ́ tàbí mọ́tò tá a fi ràn án lọ́wọ́ ṣé fi ń gbóbìnrin àbí bí ọkùnrin ní fi ń gbé àbí ṣìnà ní fi ń ṣe. Wọ́n ní kò sí tọ́kàn wọn o. Àwọn ti ṣèrànlọ́wọ́ tiwọn, wọ́n ṣe fọ́lọ́run, wọ́n ṣe fún Jesus Christ. Ó kù sọ́wọ́ ẹni tí wọ́n ṣèrànlọ́wọ́ fún. Ẹ wò pé láyé ìjọ́un tá à ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bá wá ṣoore fún tí wọn ò fagídí mú wọn tí wọn ò sì gbẹ̀gbẹ̀ wọn. Ẹ rí i pé tó bá padà wá yá irú wọn tó wá máa ń padà lọ sínú ìjọ yẹn pé àwọn dúpẹ́ fún Jésù, àwọn dúpẹ́ fọlọ́run. Nítorí wípé àwọn bá ràn lọ́wọ́ wá, wọ́n dẹ̀ ṣe fáwọn látòkè délẹ̀. Láì gba ẹ̀gúnjẹ kankan, láì gbé káwọn dámọ́jẹ̀mú kankan, láì sí páwọn ní nǹkan kan táwọn ò fi dá padà. Àárẹ̀
ìpínlẹ̀ tó mú òun ó ti lọ fáínálì, ìlú èbó tó máa ń fẹ́ lọ ó ti délùú òyìnbó. ní táwọn fẹ́ fowó ṣe àwọn ti ṣe ọpẹ́rẹ́sì táwọn fẹ́ ṣe ọlọ́run ti gbàdúrà àwọn ti ṣe òun làwọn rí wá àwọn tó wá dúpẹ́. ìní ọ̀wà mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣoore fún yìí láì ní mú wọn lágídí, láì ní fàrékèrèkè mú wọn, láì ní gbébọn tí wọ́n ń dì, láì sì ní sí wàásù fún wọn kankan, wọ́n wà láwọn darapọ̀ mọ́ ìjọ yẹn báwọn gbà fún Jesus Christ. ìlọ́fà tọ́pọ̀lọpọ̀ ìjọ fi ń kún fa, ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ní fi ń kún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru gbogbo gbà. kódà wọ́n bá débi wípé kì í ṣe kìrìsìtẹ́nì tó jẹ́lẹ́sìn wọn nìkan ní tó ń bá wọn jọ́sìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn míì náà ń darapọ̀ mọ́ wọn jẹ́ sọ wípé àdúrà máa ń gbà lọ́dọ̀ wọn, inú wọn mọ́, àdúrà wọn máa ń gbà lọ́wọ́ wọn, wọ́n máa ń ran látọ̀dọ̀ wọn, máa ń ran àwọn èèyàn lọ́wọ́, inú mímọ́ ni wọ́n fi ń ṣe àdúrà, tọkàntọkàn ni wọ́n fi ń ṣàdúrà. wọn ò sì ní pé kéèyàn mú májẹ̀mú kankan wá bí àdéhùn kankan kó tó di pé wọ́n ń ṣàdúrà fún yàn pé àdúrà máa ń gbà ń bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn ní lọ darapọ̀ mọ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn míì ẹ má jẹ́ ká tara wa ní lọ darapọ̀ mọ́ wọn níbi ìjọsìn tí ẹjọ́ ń sìn papọ̀. tara rẹ̀ àwọn ò ní lé wọn, wọn ò ní fojú àbùkù wò wọ́n, wọn ò ní mú wọn wípé wọ́n wá wo táwọn ń ṣe ni. wọ́n pọ́n wọn lé torí bá gbogbo wọn ó pín fún. tí a bá pín pure water ní church gbogbo wọn ó. kódà àtúngbọ́ wọ́n fẹ́ẹ́ ka àwọn tí ó wá darapọ̀ mọ́ wọn jọ́sìn yẹn, wọ́n tó fẹ́ẹ́ ka àwọn kó ju àwọn tó wà ní church gẹ́gẹ́ lọ. tí wọ́n jẹ́ kọ́kàn wọn balẹ̀ nínú church, tí wọ́n dẹ̀ gbàdúrà fún wọn látara àdúrà gbígbà yìí. tẹ́lómi ti ṣe wàhálà káàkiri, tádùá rẹ̀ wá gbà ní church yẹn, ẹnìkan ò wá ní kọ́, ẹnìkan kò ní mú lágídí, ẹnìkan kan ò sì ní bẹ́ẹ̀, kò sí sínú pé wọ́n fi nǹkan kan tán wípé ta fẹ́ fún ẹ yìí o, orí ìgbà tó bá tó síbáà kó tó ṣe o, wọ́n wàá fi tọkàntọkàn ara wọn, wọ́n wà láwọn darapọ̀ mọ́jọ. bí ṣe ń ṣẹlẹ̀ bọ̀ láyé ìjọ nìyẹn, bí ṣe ń ṣẹlẹ̀ bọ̀ nìyẹn, tó wá jẹ́ wípé bùkátà àwọn tó bá wá ìrànlọ́wọ́ lọ́bẹ̀ ó jẹ wọ́n lógún, ó múmú láyà wọn, wọ́n sì kà á kún, wọn ò sì ní ṣe tán, àbí kún wọn tó ṣe kún ọkọ ju ọ̀rọ̀ sí wọn lára pé kí lọ wá bí bí mùsùlùmí ni ẹ, ebi chọ́ọ̀chì kan lọ ń lọ kejì chọ́ọ̀chì táwọn lọ ń wá, ṣebí oníṣẹ̀ṣe ni ẹ, ṣebí ò lẹ́sìn, ṣebédè kan ni ẹ, ṣebẹ́yà kan ni ẹ, àwọn ni wọn ò ní sọ rárá. wọ́n ṣe fún Jesus Christ, wọn ní bojú ẹ̀yìn. tí ò ní sínú pa aṣọre yìí tán, à ń retí oore míì padà, tàbá ń retí kọ́mọ wá dúpẹ́, kọ́mọ kúnlẹ̀ sóso lẹ́mẹ̀wàá pé ẹsẹ̀ àná ẹsẹ̀ jẹta, àwọn ò nídìí rẹ̀. gbogbo táwọn bá ṣe, àwọn nígbàgbọ́ wípé Jesus Christ Ọlọ́run làwọn ṣe fún. àwọn ò ṣe láti wojú rere. ṣeéṣe wípé kẹ́nìkan kọ́mọ lọ́wọ́ wá dúpẹ́ fọlọ́run níwọ̀nba kò sì jáde lọ àbí kò bá wọn gbàdúrà kò sí. ìní mú kọ́pọ̀lọpọ̀ ọmọ darapọ̀ mọ́. ìjọ wọn máa kún, ìní mú kọ́pọ̀lọpọ̀ ọmọ nígbàgbọ́ nínú ọ̀nà tẹ́ńgbà gbàdúrà yẹn láyé ìjọ òun. ìní mú kẹ́ni tó ti lọ tádùá rẹ̀ gbà ń bẹ̀ kó tún sọ fún aládùúgbò rẹ̀ ní alábàágbé pé ìyá alágbájá bàbá alágbájá ẹ kàn ń dààmú ara yín ni, ẹ tẹ̀lé mi ká lọ bí báyìí. gbàtàbà fi lọ lọ́jọ́ kan ọjọ́ méjì ọ̀sẹ̀ kan ẹ̀ rí i pé ilé ayé yẹn yàtọ̀ síre. lọ́gọ́rọ̀ èèyàn, lọ́pọ̀lọpọ̀ èèyàn, ọkùnrin obìnrin ọmọdé àgbà ni wọ́n fi ń rọ́ lọ sí ilé ìjọsìn wọn. ilé ìjọsìn fi ń kún, ní fi ń kún lójoojúmọ́, ní ń kún lójoojúmọ́. ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe tí wọn ò bójú ẹ̀yìn yìí, ìní ń kọ́pọ̀lọpọ̀ ọmọ fẹ́ràn wọn ká máa ṣàdúrà fún wọn. ṣùgbọ́n ẹ má jẹ́ ká tara wa, ibo ni wọ́n wá bá ilé ìjọsìn dé lónìí? kí ni ọ̀pọ̀lọpọ̀ ń fi ilé ìjọsìn ṣe? ìtúwo ìní ń ṣẹlẹ̀ lóríṣiríṣi ilé ìjọsìn. kí làníyàn wọn gangan tí a fi ń gbélé ìjọsìn kalẹ̀ báyìí? ẹ rí wípé àwọn tó dúró ti Jesus Christ tó dúró tọlọ́run wọ́n wà láàrin wọn o, wọ́n wà o, ṣùgbọ́n wọn ọ̀pọ̀. wọn ọ̀pọ̀ bíi tijọ́ mọ́. kàńdà ti wọnú ráìsì,
àwọn mọ̀dàrú ti wọ àárín wọn, àwọn tí ń wá owó, tí ń wá ọlá, tí ń wá ọrọ̀ ayé kún àárín wọn bìbà. tó jólódodo tó dúró ti Jesus Christ tó dúró tọlọ́run wọ́n ti jù wọ́n lọ. kọ́dà ẹnu wọn ti ju àwọn tó jólótìtọ́ yìí lọ. torí pé tá a bá rí ti ń ṣẹlẹ̀ nínú àwọn churches lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àyà ó kàyàn. èyí ó sì ronú sí i kó tó ní kìrìsìtẹ́nì lọ́rẹ̀ẹ́. èyí ó ronú sí i dáadáa kó tó sọ pásítọ̀ di wọléwọ̀de. torí pé oríṣiríṣi àwọn nǹkan abàmì ní ń ṣẹlẹ̀ wá látọ̀dọ̀ àwọn tá à ń pè ní pastors yìí. oríṣiríṣi nǹkan abàmì ní ń ṣẹlẹ̀. oríṣiríṣi là ń fojú rí tí wọ́n ń tẹnubọ máìkì tí wọ́n ń sọ wéréwéré ọ̀rọ̀ àṣírí ara wọn tí wọ́n ń tú jáde. ìlọ́fà táwọn tọ́jú olótìtọ́ tọ́jú olódodo tí wọ́n ń fi tẹ̀mítẹ̀mí tọkàntọkàn tí a fi ń sin Jesus Christ tí a fi ń sin lọ́run táwọn èèyàn fi nígbàgbọ́ nu wọn mọ́. kìí ṣe gbogbo wọn ní ọ̀dà ṣùgbọ́n àwọn tí ọ̀dà yìí pọ̀. àwọn tó jẹ́ kàńdà nu wọn pọ̀. àwọn tí ń ba ayé àwọn èèyàn jẹ́ pọ̀ nu wọn. àwọn tí ń lo ògo àwọn ènìyàn pọ̀. àwọn tí ń rù lórí àwọn èèyàn. sọ̀rọ̀ òkúta lé wọn lórí wọ́n pọ̀ gan láàrin wọn. tó jẹ́ wípé agbára òkùnkùn ayé ni wọ́n fi ń ṣe é. ọwọ́ ajẹ́ káwọn ńlá káyà àwọn ọlọ́gbọ́n onímọ̀ àti lọ chọ́ọ̀chì pé mò ń lọ gbàdúrà kéèyàn chẹ́kì ara ẹ̀. kéèyàn yẹ pásítọ̀ téèyàn ń lọ ọ̀dọ̀ rẹ̀ wò. kéèyàn yẹ ìjọ téèyàn ń lọ bẹ̀ wò. àwọn ọmọ ìjọ tí ń lọ bẹ̀ báwo wọ́n ṣe rí bó wọ́n ṣe ń ròyìn pásítọ̀ wọn. àwọn tó ti kú òtán láwọn ò lọ bẹ̀ mọ́ ẹ ṣèwádìí lọ́dọ̀ wọn kí ló dé tí wọ́n fi lọ mọ́. kí ló dé tí wọ́n fi yan chọ́ọ̀chì bẹ̀ páwọn ò lè débẹ̀ mọ́. ìwádìí ńláńlá ìwádìí tó. kéèyàn tó kọrùn bọ ilé ìjọsìn kan bí táyé dé lónìí yìí lórílẹ̀‐èdè yìí. ní kéèyàn chẹ́kì ara ẹ̀ dáadáa ìṣòro wo lòun ní tóun ò lè ní sùúrù kọ́ ọmọ yẹn bí ẹ̀ fúnra òun nulẹ̀. ìṣòro wo lòun ní fọkàn ara òun balẹ̀. ìṣòro wo lòun ní tóun ò lè gbà fọ́lọ́hún kó o ní sùúrù pé $1, $2 yóò padà di 10,000 yóò padà di 50,000 tó fi yanjú ìṣòro òun. tọ́wọ́ jẹ́ wípé látàrí wípé àwọn ẹni tí ó yanjú ìṣòro fún wa àwọn ẹni tí ó yanjú ìṣòro fún wa wọ́n ń tọrùn bọ jọ́ọ̀jì wọ́n ń lu ẹlòmíì. oríṣiríṣi nǹkan mọ iléeṣẹ́ láabi iṣẹ́ burúkú wá ní ń ṣẹlẹ̀ nínú churches. láwọn nǹkan tí ó ṣẹlẹ̀ rí látàyè ìjọ ọ̀hún. nígbà táwọn èèyàn fi nígbàgbọ́ nínú wọn wípé kódà kò sí tó lè dààmú èèyàn tẹ́ bá ti lọ sọ́dọ̀ pásọ̀ gbogbo ẹ̀kọ́ ni à ń gbàdúrà ń gbà mí wọ́n ó pè èèyàn jókòólẹ̀ wọ́n ń pè kánsẹ́lì. ìtẹ́ ń sọ yìí kò nídìí àdúrà ìtẹ́ ń sọ yìí kò nídìí ogun ìtẹ́ ń sọ yìí fún wa yìí kò nídìí kẹ́ lọ hospital ẹ̀yin náà wo tẹ́ sọ kalẹ̀ yìí ṣé ẹ̀ máa ń ṣe nǹkan báyìí wọ́n láwọn ẹ máa ṣe léyìí ẹ máa ṣe léyìí pẹ̀lú ìmọ̀ràn tẹ́ bá gbàyàn tí ẹ̀ bá mú lò yẹn wà rí pé sọ̀rọ̀ yẹn wà kó mẹ́wọ́ lọ́wọ́ tí ó wà dàbí ẹni pé pásọ̀ gangan sọ̀rọ̀ yẹn síbẹ̀. omi gbàdúrà kíkankíkan wọn láwọn ajagun tàdúrà tẹ pé wọn ránṣẹ́ pé gbàmbá gbàdúrà fún wọn nínú èèyàn bíi ogún tẹ má gbàdúrà fún téèyàn 15 padà wá gbàdúrà wọn gbà chọ́ọ̀chì sóríire oríṣiríṣi ẹ̀bùn ni wọ́n mú wá ṣùgbọ́n sórí bẹ́ẹ̀ mọ́ ń sìn yìí. ibẹ̀ láti ráwọn pásítọ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣe oògùn owó fáwọn èèyàn wọ́n ń ṣe oògùn owó fáwọn ọmọ ìjọ wọ́n ń ṣe oògùn owó àlẹ́jẹ́lẹ̀ bá ṣe ń gbọ́ wọ́n ń ṣe oògùn owó fáwọn tó bá lọ́bẹ̀ tó lè jẹ́ pé ní má fà lọ fà bọ̀ kí ni wọ́n fi ń ṣàwọn oògùn yìí kí ni wọ́n fi ń ṣàwọn àjò yìí wọ́n ń dúnbú èèyàn ẹlòmíì àánú lọ́gbà lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n padà lo òun gangan tí a fi ṣe àánú fẹ́lòmíì oríṣiríṣi là ń rí lórí íńtánẹ́ẹ̀tì tí ń jẹ́ kẹ́rù ọmọ bàyàn tó jẹ́ kí àyò oníkálukú ká sókè wípé àwọn ibi tá a rò pé àánú wà àwọn ibi tá a rò wípé a lè rí ojú rere a lè bójú rere Ọlọ́run pàdé ló wá jẹ́ wípé irinṣẹ́ Sátánì gbogbo wọn
irinṣẹ́ Sátánì tí ẹ̀rù á máa bàyàn láti lọ́nu church, ẹ̀rù á máa bàyàn láti ní pásítọ̀ lọ́rẹ̀ẹ́, ẹ̀rù á máa bàyàn láti ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn, pẹ̀lú àwọn nǹkan burúkú tá à ń gbọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀, tá à ń rí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn tí èdè ẹ̀jẹ̀ pé rọ́ ni. Oríṣiríṣi là ń rí, wọ́n ti gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì rí, pásítọ̀ tí ń ta orí èèyàn tọ́pọ̀ lọ́sùwà ńlẹ̀lẹ̀, a ti rí pásítọ̀ tí ń ta ẹ̀yà ara èèyàn, oríṣiríṣiríṣiríṣiríṣi òní ń ṣẹlẹ̀ tá à ń fojú rí, tó wá jẹ́ wípé gbogbo àwọn tó nígbàgbọ́ pásítọ̀sì, gbogbo àwọn tó ní pé bá ti dọ́dọ̀ pásítọ̀ mi bùkátà mi ò bíyá, wọ́n ń ba oníkálukú pẹ̀lú nǹkan burúkú tí wọ́n mú wọn. Iná fà á ẹlòmíì ò kí àwọn jẹ́ mùsùlùmí, wọ́n bá rí pásítọ̀ yóò ní kó gbàdúrà fóun. Ẹlòmíì ò kí àbọ̀jẹ́ Kristẹni, ọmọ àdúgbò west gbàdúrà fún mi, kò sẹ́yìn àdúrà kò síbi tájú ò ti lè gba. Bọ̀ nísìnyí ṣe lè pásítọ̀ ṣe lọ, ṣé chọ́ọ̀chì ṣe lọ anyhow láì ṣe pé yẹn ń ṣèwádìí dáadáa. Àti rọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń gbé jáde allegedly tí wọ́n ń lo ìyàwó wọn láti fi ṣètùtù fún church, yẹn ń bò mọ́ church láṣìírí ń tú. Àti ráwọn tí wọ́n ń lu ọmọ ìjọ. A ti rí ìjọ tó jẹ́ wípé wọ́n tún ní ẹgbẹ́ òkùnkùn, pásítọ̀ tún lẹ́gbẹ́ òkùnkùn ní church yẹn tí wọ́n ń ṣe iṣẹ́ fún pásítọ̀. Tí wọ́n bá gbúrò olówó kan wọ́n mọ bí wọ́n ṣe tán, bólówó kan bá bá pásítọ̀ fáànù kan wọ́n mọ bí wọ́n ṣe rọ́gbù ẹ̀ tí wọ́n ní kó ju gbogbo àkáǹtì ẹ̀ sínú àkáǹtì pásítọ̀ tí wọ́n sì padà pa at the end of the day, tí wọ́n ń gbé tí íńtánẹ́ẹ̀tì ń gbé oríṣiríṣi jáde tá à ń rí báyìí. Ó wá jẹ́ kí ẹ̀rù àwọn tó jẹ́ àwọn tá à ń pè ní ẹni ọlọ́run pásítọ̀ ní ìwálé ẹ̀yìn ni, ẹ̀rù wọn wá ń bàyàn. Àti súnmọ́ wọn àfi kéèyàn ronú gidi, àfi súnmọ́ wọn tọgbọ́n. Bí ẹ bá fún yàn lóúnjẹ ó ṣòro jẹ, bí ẹ fún yàn lómi bí ẹ fún yàn ní ẹlẹ́rìndòdò pé gbà ọmọ bàyàn, torí pé kí lèèyàn mọ̀ tí wọ́n fi síbẹ̀. Ẹlòmíì àdúrà lọ́lọ́gbà mìíràn àwọn gbé wájú ẹ̀ tí pásítọ̀ ṣe lálejò, èèmù mìíràn àtẹ̀yìn ló sùn lọ. Ntọ́ padà ṣẹlẹ̀ mọ́kànmọ́ ojú ọbọ̀ sádìkì àmọ́ ni oríṣiríṣi là ń rí, oríṣiríṣi là ń gbọ́ allegedly. Ìlọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi takú tàwọn pásítọ̀ lọ́rùn wípé gbogbo wọn ni ọ̀dà ṣẹ́, gbogbo wọn ni ọ̀dà. Ẹ rí i pé bí wọ́n bá ti ń pé 55%, 65%, 75% ní ọ̀dà. Bí kúkú fi kó wọn pọ̀, àwọn tó wá kún. Ikọ̀ ọ̀jọ̀ kan, ikọ̀ ògbé kan bí òwú jàǹgó, pé bákan náà gbogbo wọn náà kàn bákan náà. Bọ̀lá báwo la ṣe fẹ́ dá èyí tó gidi mọ́ nínú wọn? Báwo la ṣe fẹ́ dá ìtọ́jẹ́ pé tọkàntọkàn bí Jésù ṣe sọ, tọ́lọ́run ṣe sọ ní fi ń ṣàánú fáwọn èèyàn, tí ò dúró wípé kó máa lo kádàrá àwọn èèyàn, tí ò dúró wípé kó máa fi ara ní àwọn kan, kó máa fi rówó tiẹ̀. Ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ sí pásítọ̀ Àgbàlá Gabriel báyìí, èsì ní kí bàbá yìí kó má padà kó sí sìnkún ìjọba, èsì ní kó má padà fasọ péńpé roko ọba. Tipá nìyẹn fi ń ṣàánú ni, tipá nìyẹn fi ń gbé foundation sílẹ̀ ni. Ǹjẹ́ bàbá yìí gangan kàwé? Gbogbo nǹkan kọ́lẹ̀ lèyàn lè kàwé sí, bí ẹ̀ bá ti níwèé ìmọ̀ ìwé níwọ̀nba, ìyẹn lè fọpọlọ gbé kó tó mà bí kọ́ lọ fẹ́kọ̀ọ́ rẹ̀. Àgbàlá Gabriel só nímọ̀ só lẹ́kọ̀ọ́ lórí foundation tó ń ṣe, só níkọ̀ọ́ só lẹ́kọ̀ọ́ só ní ṣe yẹn gangan pastorship tó ń ṣe yẹn, só lẹ́kọ̀ọ́ só nímọ̀ láti kó àwọn jàmáà jọ, àwọn èèyàn jọ, àwọn congregations, só lẹ́kọ̀ọ́ rẹ̀ só ní ẹ̀bùn rẹ̀ sí Ọlọ́run pé tí kìí ṣe pé òun ló pera ẹ̀ torí pé owó ń bẹ́ǹdì rẹ̀. Tẹ́ẹ̀ bá ń wo sẹ́tọ̀ rọrùn láti lu jìbìtì sí pásítọ̀ jẹ́ lákọ̀ọ́kọ́, pásítọ̀ jẹ́ àkọ́kọ́, ó dùn lu jìbìtì, ó dùn bá àwọn obìnrin sùn, ó dùn gbowó lọ́wọ́ èèyàn, ó dùn gba dúkìá lọ́wọ́ èèyàn. Kọ́ ní wọn tó fi ń gbà ìyàwó lọ́wọ́ àwọn èèyàn. Pásítọ̀ sí tí ò lọ, ẹ rí wípé àwọn tó kún díẹ̀ ń sìn yìí, ẹ má jẹ́ ká tara wa, oríṣiríṣi àfọ̀ṣẹ olúgbòhùn ìní ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀, kì í bá àti ìní ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. Ìjẹ́ bá ní kí tí pásítọ̀ bá pariwo pé anybody with 1 million
kó wá gbé kalẹ̀ níwájú wọn níwájú olúwa. Ẹlòmíì tó ní 1 million lé tó fẹ́ fi kọ́lé, ẹlòmíì tó ní 1 million lákàntì tẹ́jẹ́ pọ́ jẹ́ èèyàn fẹ́ dá padà ní gbogbo wọn ní mọ̀gbà tí a máa lọ drop owó yẹn síwájú pásítọ̀. Ẹ máa ń ṣe program lórí internet tá à ń rí bí ẹ ṣe ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí wọn. Àmì ń fi ògùn gba mọ́tò lọ́wọ́ àwọn ọmọ ìjọ wọn tí wọ́n ní kó fi dá sí titolúwa by fire by force. Àmì ń gba ilé ìyàwó ìyàwó di ìyàwó fún ìyàwó ìyàwó nu yàrá rẹ̀. Àdúrà ọlọ́jọ́ méje nínú ìyàwó nu yàrá rẹ̀. Nínú oríṣiríṣi wá ní ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gan wọ́n nígbàgbọ́ nínú àṣẹ. Pásítọ̀ bá pa. Àwọn kan pariwo síta. Àwọn ọkùnrin ń sọ̀rọ̀. Wọ́n ní chọ́ọ̀chì tí ìyàwó àwọn ń lọ yẹn àwọn ò faramọ́ pé àtìgbà tó ti ń lọ chọ́ọ̀chì yẹn ìlẹ́nu àwọn ò ti ká ń lé mọ́. Bí nǹkan bá ṣẹlẹ̀ wẹ́rẹ́ àní tí pásítọ̀ wa bá sọ lòun ó ṣe sórí bẹ̀ tẹ́lẹ̀. Iná lọ́fà ẹ̀rí pé àwọn kàńdà yìí ti pọ̀ kò ń ṣe bẹ́ẹ̀ lẹ̀sìn Christianity rí látẹ̀yìnwá. Kò ń ṣe bẹ́ẹ̀ lórí o. Kódà àwọn tó jẹ́ lẹ́sìn mi gan máa sọ wípé tó bá ń wá ẹ̀sìn tó lójú àánú tó lómijì àánú tí wọ́n ń ran àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n ń ranra wọn lọ́wọ́ tí wọ́n wá ní béèrè pé ẹ̀sìn wo ló ń ṣe kún o tó ràn lọ́wọ́ wọn láwọn ọmọlẹ́yìn Kristi ni. Táwọn ẹlẹ́sìn mi gan máa ń fẹnu ara wọn sọ ẹ wo bí tí wọ́n bá ẹ̀sìn yìí dé lónìí. Ẹ wo bí tí wọ́n bá dé. Wọ́n ti dojú ẹ̀sìn Christianity délẹ̀ po. Gbogbo bí wọ́n ṣe kó Jésù léyà nígbà kan tí wọ́n níbẹ̀ yìí rí sí Jesus Christ kò sí. Jìbìtì wọ́n ń forúkọ Jésù lù. Ṣe àwọn èèyàn forúkọ Jésù pa àwọn èèyàn ní à ń forúkọ Jésù. Tó jẹ́ pé àwọn tó jẹ́ gidi láàrin wọn gangan ẹkún ni wọ́n ń sun sínú ẹkún ni wọ́n ń sun síta yìí pé ibo ni wọ́n ń bá iṣẹ́ yìí rere yìí gangan lọ. Torí ara wa àwọn pásítọ̀ tó dúró ti Jesus Christ wọ́n pọ̀ láàrin wọn tí wọ́n jọmọ lóàbí èèyàn nínú ọkùnrin nínú obìnrin tí wọ́n wà ń bẹ̀ lọ rẹpẹtẹ tí wọ́n ń ṣe àánú níwọ̀n bá tágbára wọn ká táwọn tí ń tẹ̀lé wọn gan sì mọ̀ wípé àwọn eléyìí dúró tọ́lọ́run ni ọrọ̀ ayé owó ayé àkọlé ni ara mọ́tò ní àmọ́ lọ́dún èyìnbó ni kò sí lọ́kàn wọn àfi tọ́lọ́ ń bá ṣe é. Bọ̀dá ìgbà àwọn kan fagídí wa débẹ̀ ni wọ́n fagídí wa débẹ̀ ni o. Ẹ wo tí ń ṣẹlẹ̀ sí pásítọ̀ Àgbàlá Gabriel wọ́n náà mo fi sọ pé mo ń gbé wa rè máa gbé wa rè. Ẹ ó tún gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí míì tẹ́ ò tí ì gbọ́ rí nípa pásítọ̀ Àgbàlá Gabriel. Ẹ ó gbọ́ a ó máa gbé wa fún yín. Ẹ rí pé àwa ti ṣàdéhùn pé bí bá ṣe ń lọ lẹ́yọ̀ kejì tá à ń fojú rí kò ní fòye ru a sì ní jákẹ́tì yóò di sí i torí pé kí là ń mú wá fún ká lè kẹ́kọ̀ọ́. A ṣe láti bà ẹ̀sìn kan jẹ́ a ṣe láti bà ẹnìkan kan jẹ́ a sì ṣe láti wí pé kẹ́nìkan kan mọ́ wà lọ sọ́dọ̀. Ṣùgbọ́n tó bá pọn dandan èèyàn lajú ẹ dáadáa jẹ́ kí yèrè ó sí kàmọ́. Jẹ́ kójú ẹ sí o jẹ́ kó pọlọ ẹ kó là má torí pé àwọn àánú kí obìnrin ọmọ sọ wípé òun pàdé ẹ lórí íńtánẹ́ẹ̀tì ó ní kóun wá bá òun nìbàdàn òun dẹ̀ gbéra látẹ̀kọ́ ó júwe òtẹ́ẹ̀lì kan fóun ìgbà tóun dé Ìbàdàn òun wọ ọ̀kadà bíi 4 òun wọ mọ́tò kabúkabú bíi 8 kó tó di pé òun dé òtẹ́ẹ̀lì. Báwo ni pásítọ̀ ṣe lè júwe òtẹ́ẹ̀lì fún ẹ? Báwo ni pásítọ̀ ṣe lè júwe òtẹ́ẹ̀lì fún ẹ? Kò júwe chọ́ọ̀chì fún ẹ, kò júwe ilé ẹ̀ fún ẹ, kò júwe foundation ẹ̀ fún ẹ, kò wá pa. Òtẹ́ẹ̀lì ló júwe fún ẹ, wọ́n náà dẹ̀ gbéra wá ń wọ ọkọ̀ bí oríṣi méjì òun bọ̀ kadà. Ọwọ́ ní at the end of the day, ọwọ́ 6 ló ṣe lára rẹ, kò fún ọ ní nǹkan kan, àánú tó lọ bá wá kò ṣe fún ẹ, sáànú lọ bá wá ní àbọ̀ wá fara rẹ dá sí tolúwa. Sáànú lọ bá wá tí wọ́n gangan fẹ́ gbà àánú lọ́dọ̀ pásítọ̀ fẹ́ gbà àánú lọ́dọ̀ Jésù. Àbí wọ́n gangan fẹ́ tọ́ làmbàlàmbà pásítọ̀ gan wò bóyá o ti gbọ́rọ̀ yẹ ẹ̀. Bóyin wà ń bẹ àtàwà ń bẹ gbogbo ẹ̀ lọ́wọ́ ń bẹ. Àánú là ń wá bó lè yán ṣe lè júwe òtẹ́ẹ̀lì fún ẹ. Ó gba yàrá fún ẹ lóòtẹ́ẹ̀lì o tẹ̀sùn. Ọwọ́ láti mú ẹni o ládùúrú mọ́tò bíi 8 tó wọ̀ kó tó dòtẹ́ẹ̀.
sí agbádá yìí ló yẹ. Ságídí nìyẹn mọ́tò bíi 4 lọ́wọ́ kó tó jáde kúrò lẹ́kọ̀ọ́ ogun ọ̀kadà ogun márúwá kó tó dòtẹ́lì ńlú Ìbàdàn. ó ṣe ráǹdì kínní ó pariwo ó tún lógun ọlẹ́ẹ̀kejì bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ọlẹ́lẹ́kẹta ń tiẹ̀ wá kọjá bẹ́ẹ̀ gbígbó ní ń gbọ́ ẹbígbà tí yẹn bá ń gbọ́ aṣọ. at the end of the day onítọ̀ bá wá gangan bùkátà 50,000 tó ń wá 5,000 ló fún ẹ. ṣé ilé foundation ló gbé ẹ lọ ṣé chọ́ọ̀chì ló ti ní ọwọ́ pàdé òun kí ni ìwọ gan wá lọ sóòtẹ́ẹ̀lì. lórí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel èsì ni kí pásítọ̀ Àgbàlá Gabriel kọ́mọ́ padà fi aṣọ péńpé lóko ọba. èsì ni kọ́mọ́ kó sínú òsìnkú ìjọ ẹsí. èsì ni torí wípé àwọn tí ń dìde mọ́ lọ́wọ́ yìí pọ̀ ẹ̀sùn tí a fi ń kan yìí lágbára ṣùgbọ́n kì í bàjẹ́ fún yàn títí ọmọkùnrin ẹnìkan mọ́. mo fẹ́ gbé wa débẹ̀ lọ́sàn-án yìí mo fẹ́ kí n fa àwọn fídíò kan hàn wá ká sọ̀rọ̀ lé lórí. ǹjọ́ yẹ kí pásítọ̀ Àgbàlá Gabriel kó máa ṣiṣẹ́ foundation lọ àbí kò yẹ? ǹjẹ́ pásítọ̀ Àgbàlá Gabriel sọ yẹ kó bọ́ iṣẹ́ pásítọ̀ tó lóun ṣe yìí sọ yẹ kó tọwọ́ bọ̀ lọ àbí kó fi kalẹ̀ kó fi foundation kalẹ̀ kó fi iṣẹ́ ìjọ kalẹ̀ àbí kó máa bá a lọ? ǹjọ́ lẹ́kọ̀ọ́ ń parí àbí kò lẹ́kọ̀ọ́? kí ló wọ̀ ọ́ lójú gangan tó fi múra sí foundation? sọ lákòóyawọ́ àbí kò lákòóyawọ́? torí gbogbo nǹkan tẹ́tà bá fẹ́ ṣe pàtàkì transparency. ẹ dàrí wípé nígbà ayé Muyideen fi wà ń bẹ̀ ẹ rí wípé kò sí tó kọ́kọ́ jẹ́ káwọn ayé ó nífẹ̀ẹ́ sí pásítọ̀ Àgbàlá Gabriel ju wípé tí bá ń gba owó tówó ń wọlé tí ń gbó. tọwọ́ àánú wá sọ. 1,000 ti wọlé o ó ti di 10,000 o ó ti di 50,000 ó ti di 100,000 ó ti di 1 million yóò máa fi hàn wá yóò sì máa sọ jáde tó ń kálukú ń rí i ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbàgbọ́ wípé ó ní transparency. wọ́n rí iye tí ń wọlé ṣùgbọ́n inú àkáǹtì rẹ̀ ló ń wọlé sí tàmí ẹ inú àkáǹtì rẹ̀ ló ń wọlé sí sọ ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé bó ṣe ń wọlé yẹn gbogbo owó yẹn ni ń kó fún àwọn tọ́tọ́tọ́ bàánú wá. ṣẹlẹ̀ mọ̀ pé sẹ́tìyàn bá ń ṣe téèyàn ò gbé gègéle lórí tí ò ní plan tí ò pín iṣẹ́ yẹn kó pín ní sọ̀rí ẹ padà rí i pé irú ẹni bí ó padà wọ gbèsè ń ṣàlàyé ẹ̀ fún wa. máa ṣe àlàyé rẹ̀ fún wa ẹni tó fẹ́ ṣe foundation tó fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ tó fẹ́ máa ṣàyàn. àkọ́kọ́ ni pé rówó tó máa fi jẹun tó máa fi mu. ìyàwó àtàwọn ọmọ tó ní ìyá. àwọn ọmọọṣẹ́ tó gbà ibo ló ti fẹ́ máa rówó oṣù san fún wọn tí ò ní fail. tó sì ní máa. pé lóṣù tí ń bọ̀. dẹ́yìn ibo ló ti fẹ́ rí bùkátà ilé tó máa gbé. bó ló ti fẹ́ máa rówó tó máa fi sanwó ilé tó bá ti kọ́lé. bó ló ti fẹ́ máa rówó tó máa fi sanwó ilé lọ́dọọdún bọ́dún 5 ló máa san kalẹ̀ ní bọ́dún kan ni wàá máa san kalẹ̀ ní bó ló ti fẹ́ rí bùkátà yẹn gbọ́. bó ló ti fẹ́ rí bùkátà mọ̀lẹ́bí gbọ́. torí gbà ọ̀pọ̀lọpọ̀ bá ti rí pọ̀ bẹ̀rẹ̀ foundation wọn ti bìlíù pé gbogbo owó ayé yìí pátá ìní ti ń bẹ nínú àkáǹtì ẹ. eléyìí wá ṣàánú fún mi nínú àwọn mọ̀lẹ́bí ẹ nínú àwọn ọ̀rẹ́ nínú àwọn ojúlùmọ̀ bó ló ti fẹ́ máa gbọ́ bùkátà wọn. then foundation tó dá kalẹ̀ gangan bó ló ti fẹ́ máa rówó ibi tẹ́ rẹ́ǹtì láti máa fi ṣe church àbí ibi tẹ́ rẹ́ǹtì láti máa fi ṣe ọ́fíìsì foundation bó ló ti fẹ́ máa rówó san tó ní máa jẹ gbèsè ń bẹ̀ tí wọ́n sì ní máa lé ẹ káàkiri tí wọ́n ní máa pariwo lé ẹ lérí lóṣooṣù. nǹkan yìí gba èrò ọgbà. skéèlì ẹlẹ̀ dáadáa. iṣẹ́ wo gan. níwọ gan ń ṣe tó mówó wá. so ti nílé iṣẹ́
iṣẹ́ kan tẹ́lẹ̀ tí owó ń bẹ̀ tọ́lọ̀ ti ní. tó ń ṣe tẹ́lẹ̀. ṣó o ti rí iléeṣẹ́ kan gbé kalẹ̀ bóyá iléeṣẹ́ tó ń ṣe mineral ni o bóyá iléeṣẹ́ tó ń ṣe pure water ni o bóyá iléeṣẹ́ tó ń ṣe búrẹ́dì ni o ẹni iléeṣẹ́ tí ń mówó wá gidi iléeṣẹ́ mélòó ló ní tó ń mówó wá tówó rẹ̀ ò kí ń fail nílẹ̀ yìí ni lókè òkun. àwọn nǹkan yìí ni wàá rò ni wàá gbé síwájú ságbára rẹ̀ ká láti ṣe ntọ́fẹ́ dáwọ́lé foundation àti church torí bùkátà tó wà nílẹ̀ yìí pọ̀ tó sì gbọ́dọ̀ yanjú by force. ó lè torí pé ọ̀dà foundation lẹ́kọ̀ọ́ ọmọ ìlú àwọn òṣìṣẹ́ kọ́ mọ́sán oṣù fún wọn ìyànjẹ́ ńláńlá ni. ó lè torí pé ọ̀dà foundation kalẹ̀ kọ́ ọmọ ìjẹ́wọ́ ilé tó ń gbé kọ́ ọmọ ìjẹ́wọ́ church kọ́ ọmọ ìjẹ́wọ́ ilé tó fi rẹ́ǹtì foundation kọ́ ọmọ ìjẹ́ gbogbo ẹ̀ kọ́ mọ́ sanwó. ó lè torí foundation sílẹ̀ kébí máa pàyàwó. ó lè torí pé ọ̀dà foundation sílẹ̀ kí wọ́n gángan máa. aláwọ̀ ẹjọ́júmọ́ kọ̀ wárù kó pin. gbogbo àwọn nǹkan yìí ló ní ìwọ̀ntúnwọ̀nsí ló ní gẹ̀sẹ̀tì. ìgbésẹ̀ wo ni pásítọ̀ Àgbàlá Gabriel gbé kó tó di pọ́ bẹ̀rẹ̀ foundation ọ̀nà wo lówó ń gbà wọlé fún un. ibo ló ti rówó tó fi bẹ̀rẹ̀. ọ̀nà wo lówó ń gbà wọlé tí owó kankan ò bá wọlé rárá. tí ó bá gbálẹ̀ kankan síta àbálàánú kankan síta kí wọ́n máa dáwó ọ̀nà wo ló ń gangan ń gbà tí fi ń jẹnẹrétì owó sápò ara rẹ̀ tásìrí rò fi tú. gbogbo àwọn nǹkan yìí ṣe pàtàkì. pásítọ̀ tó bá wà kódà bí kì í ṣe t'Àgbàlá Gabriel yìí gan. pásítọ̀ tó bá wà tó dárú ìjọba yìí kalẹ̀ tó dá foundation kalẹ̀ tí ò wá ní ọ̀nà kankan tó ń gbà wọlé tó sì dúró wípé òun ń tan ọmọ aráyé jẹ wípé gbogbo owó tí wọn bá dá fún àwọn tóun gbé wá ìlò òun kó fún wọn ṣẹ́ẹ́dípò ń tara ẹ̀ jẹ ṣẹ́ẹ́dípò ń tan ọmọ aráyé jẹ ó ń tara ẹ̀ jẹ kódà ó ń tan ọlọ́run kò bẹ̀rù ọlọ́run rárá nítorí wípé àkóyawọ́ ni tó dáa jù téèyàn bá sọ kalẹ̀ pé tọ̀ owó foundation tá à ń ṣe yìí o 40% ti tòun ní 60% lẹ́nu tó ń bá gbé jáde tádé òun ti wà tí fọ́ọ̀mù ti wà tó ti fíìlì tó ti kọwọ́ bọ̀ táwọn ẹlẹ́rìí rẹ̀ ti kọwọ́ bọ̀ ẹlẹ́rìí bíi mẹ́rin márùn-ún wọ́n bá kọwọ́ bọ̀ tí wọ́n sáyìn sí tírètì ọwọ́ à ń bẹ̀ tí wọ́n ṣe táwọn náà sì kọ́mẹ́ǹtì sí. ntọ́ kọ́lẹ̀ yìí àwọn. tọ́já wípé gbowó bẹ́ẹ̀ bá ti ń wo àkáǹtì. fún ẹni tẹ́ ẹ gbé sórí igbá gangan ti gbọ́dọ̀ mọ iye jẹ́ tòun. yóò fi gé pé tọ dédé tèmi ní pásítọ̀ dédé tìrì tí pásítọ̀ náà sì kàkúlétì ẹ̀ bó ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pásítọ̀ ló kàkúlétì ẹ̀ níta pé equation wọn balance bákan náà àṣà wọn balance kò ní sáriwo kò ní súnpọ̀ èèyàn mi jẹmọ èèyàn jẹ lẹ́yìn kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó dúpẹ́ lọ́wọ́ ara wọn. lẹ́yìn ìgbà tó bá wá kó fún tán inú ẹlòmíì tó lè dùn wípé operation tó fẹ́ ṣe fóun o 1 million ni ṣùgbọ́n ó tó padà jẹ́ tòun jẹ́ 5 million pásítọ̀ ẹgbàá 1 million yìí ò ń bòye ẹ fi dá sí òun tó fi dá sí tolúwa ṣe mọ̀ pé wílílẹ̀ inú ẹ̀ ló ti wá kò sẹ́ni tó mú lágídí níbi tí àkóyawọ́ bá ti wà níbi tí bẹ̀rù Ọlọ́run bá ti wà níbi tẹ́lẹ̀ bá ti dúró wípé òun páyà Ọlọ́run àrùn tó ṣe léyìí tí a fi gbé wá àbí tó fi gbéra ẹ̀ wá ó lè di lọ́la kó sí òun náà ọ̀nà àánú lòun fẹ́ràn tó ń fẹ́ bí ọba ojú rere Ọlọ́run pàdé ọ̀nà wo lòun fẹ́ràn tó ń fẹ́ fi ráàánú Ọlọ́run tó fẹ́ fi bọ́nú ṣòro yìí ẹ̀dá tó bá ń ro àná tó rò ní tó ń ro ọ̀la ìwọ̀nba ni yóò ṣe bímọ ẹ̀dá tó bá bẹ̀rù Ọlọ́run ìwọ̀nba ni yóò ṣèyẹn jàǹbá mọ̀ nítorí pé yóò máa ronú wípé bákan òun náà bó ni ó ṣe. parí yẹn ǹjẹ́ àwọn èèyàn wá ń fi bẹ̀rù Ọlọ́run ṣiṣẹ́ pásítọ̀ yìí. ṣé torí chọ́ọ̀chì kalẹ̀ sítorí kí wọ́n lè ran àwọn èèyàn lọ́wọ́ wọ́n yọ wọ́n pò ní ìṣòro ní a fi ń gbé foundation kalẹ̀ àbí torí tara wọn gangan. gbọ́ wọ́n lẹ́nu. tegun ẹ̀yìn ẹ̀ ti kán tí wọ́n wá dáwó jọ fún un dé 4 million
tó lè jẹ́ pé 8 million àbí 12 million wọ́n ló wá wọ́n tún wá ní wọ́n fẹ́ tún lo owó ń bẹ̀ wọ́n fẹ́ ra táyà sí mọ́tò church àwọn ọmọ church fẹ́ jẹ wọ́n fẹ́ dáná wọ́n tún wá gba 4 million kú 1 million ibo là ń bá èyí lọ gan. ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu pásítọ̀ kan ká gbọ́n tí wọ́n fẹ́ sọ sí gbogbo tá à ń sọ yá fi ń kẹ́kọ̀ọ́ ni. ọ̀pù tó kù tí èèyàn á fi kú ọ̀pù yẹn ni Àgbàlá Gabriel fún àwọn èèyàn ẹni wá 30 million tí ẹ ti rí owó tó lọ 4 million tẹ́tù máa mú owó wá kàn fi dáná ó máa mú owó epo wá. ẹgbọ́n tí pásítọ̀ yìí náà sọ o ẹgbọ́n tí wọ́n sọ torí máa ń wè mí láti pé kí n ṣàlàyé fídíò fún wa nípìnlẹ̀ dáadáa kó yé wa tí fídíò yìí bá wọ́n tàbá wá ń tẹ̀ lọ kẹ́jẹ́kẹ́jẹ́ tá ń lọ sáàrin ẹ̀ tá ń lọ díẹ̀ndì ká má sọnù kó lórí láì ká má kó lójú ọ̀nà kó lè yé wa yéké wọ́n lẹ́ni tí ń wá 13 million aláàárẹ̀ tí ń wá 13 million tẹ́ fẹ́ sọ pé ṣàfó tí ò lè rìn tẹ́lẹ̀gùn ẹ̀yìn rẹ̀ ti kán bọ̀tù wọ́n bá ṣe padà tí ó rìn tí ń wá 13 million tí wọ́n wá rí 4 million nínú rẹ̀ tí wọ́n tún ní pé wọ́n fẹ́ ra epo sí mọ́tò òjọ mọ́tò pásítọ̀ kó mówó wá tí wọ́n fẹ́ dáná fáwọn ọmọ ìjọ kó mówó wá ẹ jẹ́ ká tẹ̀síwájú. ìdókù tí èèyàn á fi kú ọ̀pù yẹn ni Gabriel fún àwọn èèyàn ẹni wá 30 million tí ẹ ti rí owó tó lọ 4 million tẹ́tù máa mú owó wá kàn fi dáná ó máa mú owó ẹtú bá dá padà sí 1 million praise the Lord hallelujah ẹgbọ́n tí wọ́n sọ yẹn o ẹni tó wá 13 million tí wọ́n bá wá kó 4 million jọ wọ́n láwọn ọmọ ìjọ fẹ́ jẹun wọ́n fẹ́ dáná fún wọn wọ́n fẹ́ repo wọ́n fẹ́ rata wọ́n fẹ́ repo sí mọ́tò pásítọ̀ wọ́n tún wá ná owó yẹn kù 1 million bó là ń bá èyí lọ gan lọ ẹjá tẹ̀síwájú. ọ̀làgbọ́ fẹ́ tọ́jọ̀rọ̀ yẹn nǹkan tó máa fi ṣe sọ́jìrì yẹn nìyẹn ṣé ẹ mọ̀ pé ní tí ẹ bá ti gbọ́wọ́ owó tó lọ bí 8 million tẹ́ ẹ tún jẹ́ kó yẹn parun mọ́ ọ lọ́wọ́ tí ò tó ṣe nǹkan yẹn ó kù tẹ fún ni fún lásán lẹ́yìn yẹn ló kàn torí ìrònú yẹn gan látètè pa pé òun dẹ̀ ti lówó tó tó báyìí o ó sàkó má wulẹ̀ rí owó ju bẹ́ẹ̀ ṣe fi hàn lọ. Praise the Lord hallelujah ó kù tí Àgbàlá Gabriel orúkọ tó ń fún àwọn èèyàn láàpò fẹ́ẹ̀ bẹ̀ àbí kí náà pè tí bàbá yẹn fi láàkì ni láàṣọ. lórí ti bàbá Súlè Suebebe tí pásítọ̀ mẹ́nubà yìí a rí wípé láyé ìgbà bàbá Súlè Suebebe bàbá Súlè Suebebe gangan ẹni ń pariwo nílùú tó wà wípé kí Àgbàlá pásítọ̀ Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel kó yọjú sóhun kó wá gbé òun bàbá yìí ti wà nínú àárẹ̀ tó ní agbára tá a bá dẹ̀ nígbàgbé bàbá Súlè Suebebe ọ̀kan lára àwọn Nollywood star lára àwọn tí ń ṣe orí ìtàgé ni bàbá tó jẹ́ gbajúgbajà bàbá mọ Barrister bí ẹni mowó tí a jọ ń jókòó tí a jọ ń jẹun tí a jọ ń travel lọ sí Amẹ́ríkà bàbá mọ King Sunny Adé wọ́n mọ bàbá Ebenezer Obey wọ́n mọ Alhaji Chief Kollington wọ́n mọ Wasiu Ayinde gbogbo àwọn eléré ńláńlá bàbá yìí mọ̀ tí a sì mọ bàbá dáadáa Admiral Délé Abíọ́dún ọ̀rẹ́ ni wọ́n tí wọ́n bá jọ lọ sí London tí wọ́n lọ sí Amẹ́ríkà tí wọ́n bá fún wọn lówó ó tó láwọn tí wọ́n bá wọn ṣẹ́wó bí ó ṣe rí ńgbà yẹn tó tún máa fi transfer owó sọ́nkálukú tó bàbá yìí ti jáde gan-an wọ́n ti jáde gan-an but ìṣòro tí wọ́n ní bàbá yìí ní. bí mọ́lẹ̀ káàkiri bí ẹ̀dá ni. ibi mọ́lẹ̀ káàkiri tó bá gbómi eléyìí mọ́. ó sì bá sùn fún olóyún kò lóyún ó fi. kò ní wáyé bó ṣe bímọ káàkiri lọ nìyẹn wọ́n ní bó ṣe bímọ lọ nìyẹn rẹpẹtẹ tó wá jẹ́ wípé ìyàwó kankan ò lè dúró wájú ẹ̀
àwa mọ ibi tó ti kó wàhálà tó kó bàbá Súlè Suebebe ọwọ́ àrù ọwọ́ àdàbí skeleton lórí bed kò sì kú ọ̀rọ̀ ẹnu ẹ̀ dá sákásáká bàbá ò lè gbápá kò lè gbẹ́sẹ̀ bọ̀ tí wọ́n bá ń bí lọ́rọ̀ ọpọlọ ẹ̀ pé débi wípé ọkọjá bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo pásítọ̀ Àgbàlá Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel wọ́n ìròyìn padà kan pásítọ̀ Àgbàlá Gabriel ọlọ́gbé bàbá yìí lé ẹ rí i pé gbogbo èèyàn ló ṣàdúrà fún gbogbo èèyàn ló ṣàdúrà fún kó tiẹ̀ lọ gbèrú bàbá yìí lé kìí ṣe iṣẹ́ kékeré iṣẹ́ ńláńlá ni pásítọ̀ Àgbàlá Gabriel ṣe láàrin yẹn iṣẹ́ ńláńlá ló ṣe bó ṣe gbowó fún bàbá tó kọ́lé fún bàbá bó ṣe gba owó jọ fún bàbá tí wọ́n gbé bàbá lọ sí hospital bó ṣe gba owó jọ ibi tí àárẹ̀ bàbá yìí dé wọ́n. bàbá yìí pé operation bá dìde bọ̀ sí ara bàbá yẹn gangan gbé operation yẹn. condition tí bàbá. tí wọ́n bá sọ operation yẹn fún un sórí operation yẹn gan kọ́ ni ó ti kú. ó tún di ìjà tó tẹ́ sí àwọn ọmọ aráyé táwọn èèyàn ń pé kún ó ṣe é wọ́n gbà nu ọkọ̀ gbà fọlọ́run táwọn kan ní kí wọ́n má ṣe é wọ́n bí bàbá gangan bàbá ní kí wọ́n má ṣe é. kó wọn wà báyìí bára òun ṣe yá yìí níwọ̀n báyìí tóun jẹ tóun mu ó tẹ́ òun lọ́rùn jọ operation yẹn lọ. àmọ̀nà tí wọ́n gbà padà bá bàbá sọ̀rọ̀ wọ́n ní wọ́n gbà kó sọ operation wọ́n sọ operation yìí ọ̀pẹ́ ni bàbá yẹn fi kú ẹ rí i pé pásítọ̀ Àgbàlá Gabriel gbìyànjú gbogbo aráyé ló kírẹ́dìtì rẹ̀ gbogbo aráyé ló kírẹ́dìtì ẹ̀ ṣùgbọ́n kí ni mistake Àgbàlá Gabriel ń gbà yẹn gan ẹ rí i wípé àwọn tọ́jú lòtítọ́ tọ́jú lódodo àwọn tí wọ́n máa tẹ́lẹ̀ báyàn sòótọ́ tẹ́lẹ̀ báyàn sọ tí ń jòjì tọrọ wọ́n padà sọ òkodo ọ̀rọ̀ fún Àgbàlá Gabriel wọ́n ní bàbá yẹn t'Àgbàlá Gabriel fi lọ gbé ń lu wọn kò jẹ́ kí mọ̀lẹ́bí rẹ̀ kankan mọ̀ kò jẹ́ kí mọ̀lẹ́bí bàbá Súlè Suebebe kò jẹ́ kí mọ̀lẹ́bí rẹ̀ kankan kọ́mọ̀ tí a fi gbé bàbá wá sí Ìbàdàn bóyá bàbá lọ́wọ́ takú pé òun ò fẹ́ kí mọ̀lẹ́bí òun kankan mọ̀ torí pé mọ̀lẹ́bí kankan ò yà sóhun bóyá bàbá lọ sọ bẹ́ẹ̀ fún tí bàbá bá sọ bẹ́ẹ̀ fún pásítọ̀ Àgbàlá Gabriel sọ yẹ kí àgbáyé pásítọ̀ Àgbàlá Gabriel kún ọ́ tẹ̀lé ọ̀rọ̀ yẹn kọ́ mọ́ wàá mọ̀lẹ́bí bàbá Súlè Suebebe kan lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ rí wípé làwọn èèyàn ń pariwo pé ṣé bàbá Súlè Suebebe ò léèyàn ni ṣé kò ní mọ̀lẹ́bí kankan ni ṣé kò lẹ́gbọ̀n ṣé kò lábúrò tó bá yẹ pé Táyé Kẹ́hìndé ni wọ́n ìkejì rẹ̀ ń kọ́ pé ntí pásítọ̀ Àgbàlá Gabriel ṣe yẹn àánú lọ́fẹ́ ṣe kọ́lá má jẹ́ káàánú yẹn kó padà rán lọ sẹ́wọ̀n nídìí wo ó lọ gbé aláàárẹ̀ tó ti rù kéegun ó lọ gbé láti ìlú rẹ̀ wá sí Ìbàdàn lọ́dọ̀ rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ kankan wá mọ̀ mọ̀lẹ́bí rẹ̀ kankan ọ̀tẹ̀lé ẹ wá tó bá wá ní yóò yé bẹ́ẹ̀ ṣe ń gbé bọ̀ gan tó lọ kú mọ́ yín lọ́wọ́ tàbí bẹ́ẹ̀ ṣe gbé débàdàn tó kú kí ni àwọn èèyàn sọ kí làwọn èèyàn fẹ́ wí. ǹjẹ́ o lè bọ́ mbẹ́ tá mọ̀lẹ́bí rẹ bá dìde pé àwọn ọmọ sí tó fi gbé kí lẹ́jọ́ tó fẹ́ sọ fúnjọba ẹjọ́ ló fẹ́ rò ń kóòtù làwọn èèyàn fi ń pariwo wípé pásítọ̀ Àgbàlá Gabriel àwọn ò lérò pé ó kọ́ iṣẹ́ foundation tí ń ṣe yìí àwọn ò lérò pé ó nímọ̀ ń parẹ̀ àwọn ọ̀dẹ̀ lérò pé ó súnmọ́ àwọn títí ń ṣe tó ti làmìlaka nínú iṣẹ́ foundation wípé tó lápò bá gbàmọ̀ràn lọ́dọ̀ wọn tó mú ẹnìkan àbẹ́yàn méjì bíi mẹ́ńtọ̀ tí ń tọ ìpasẹ̀ wọn tí wọ́n ń gbà nímọ̀ràn tí wọ́n ń gbà níyànjú èwo ló yẹ kó dáwọ́lé èwo ló yẹ kó ṣe èwo ló yẹ kó kọ̀ èwo ló yẹ kó kówólé lọ́wọ́ èwo ló yẹ kó káwó lápò ààrẹ gan kó kó lé lọ́pẹ́tọ̀ ntọ́lọ́run náà mi lọ́ láti ṣe ní ẹ máa gbé lọ sọ́spítà bẹ́ẹ̀ gbé lọ bòmíì so that pásítọ̀ Àgbàlá Gabriel yóò ti nímọ̀ nípa gbogbo àwọn nǹkan yìí pé àwọn àwọn ní ń ṣe foundation àti pásítọ̀ Àgbàlá Gabriel kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn àwọn àwọn olórin súnmọ́ àwọn àwọn ló jẹ́ àyò táwọn èèyàn máa mọ̀ wípé látara àpasẹ̀ ẹni yìí lòun náà ti dìde ẹ rí wípé kò rí ọ̀rọ̀ kankan sọ làwọn èèyàn fi ń sọ fún un wípé iṣẹ́ foundation ti ń ṣe yìí
èsì ni kọ́mọ́ padà gbé dẹ́wọ̀n. nítorí yẹ kó o ṣe síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kó o ṣe òun fò ó ṣe tó bá wá di ariwo tán làwọn èèyàn wà láti rí i pé gbogbo tó yẹ kó o ṣe ń pìlẹ̀ òṣì kankan but ọ̀nà wípé o fẹ́ tẹ̀ sórí afẹ́fẹ́ káwọn èèyàn máa dáwọ́ fún un iná wà múmú láyà rẹ kí ni ìrètí rí mẹ́ gan ẹ̀rí pàṣírí ti tú. afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra díẹ̀ torí pé pásítọ̀ Àgbàlá Gabriel àlẹ́gẹ́lẹ́ bá a ṣe ń gbọ́ kò ní ọ̀nà kankan tó ń gbà wọlé fún un kò ní ọ̀nà kankan kò ní okòòwò kankan tó ń gangan ń gbà rówó. ìtàdé fi mọ̀ ni pé nígbà tí Muyideen tọ́lá di Muyideen di sọ́ta yanyan tó di pé kò lè ṣe kankan mọ́ nígbà yẹn ẹ rí i pé obìnrin kan wà ní London àbá Amẹ́ríkà tọ́jà gbẹnusọ fún Àgbàlá Gabriel tó lóun sẹ́ndì owó sí Àgbàlá Gabriel torí pé lásìkò yìí owó kankan ò wọlé pátì jẹ àti mú ó máa jẹ́ nira fún pásítọ̀ Àgbàlá Gabriel. ibẹ̀ lèmi ti mọ̀ wípé bàbá yìí ò lókoòwò kankan tó ń gbà wọlé fún tayọ charity tí ń ṣe yẹn foundation. kéde pé tí ń ṣe ní ọ̀dà bọ̀ sọ́nà tó yẹ kó tọ̀ ní tọ̀ sí ọ̀nà tó yẹ kó gbà gbé kalẹ̀ ní gbé kalẹ̀ sí ọ̀nà tó yẹ kó gbà kó máa fi gba àwọn tí ó ràn lọ́wọ́ wọlé ṣe nígbà tí fi ń gbà wọ́n wọlé. wọ́n lọ́pọ̀lọpọ̀ wà ń bẹ̀ yẹn tí wọ́n bá yìí lọ kú bẹ́ẹ̀ pásítọ̀ Àgbàlá Gabriel èsì ní kọ́mọ́ sẹ́wọ̀n. irú bàbá Súlè Sú Èbèbè nígbẹ̀yìn gbẹ́yìn làwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣẹ̀ jáde kó tó di pé wọ́n jáde gan gbogbo ayé lọ pariwo kó tó di pé mọ̀lẹ́bí kan yọjú gbogbo ayé pátápátá lọ pariwo tọ́pọ̀ wá ṣe bẹ́ẹ̀ tó kú before that time ibo ni Àgbàlá Gabriel fẹ́ gbòkú lọ. sẹ́nu foundation rẹ̀ ń bẹ̀ ló fẹ́ ṣe sí ni àbí ọ̀sẹ̀ máa wá ilé káàkiri yóò ṣẹ̀ máa ṣàlàyé bó ṣe wá gbé ni làwọn èèyàn fi ń ya nílàákàyè kéé pé wọ́n fẹ́ràn pásítọ̀ Àgbàlá Gabriel wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n pásítọ̀ Àgbàlá Gabriel gangan kò nífẹ̀ẹ́ ara ẹ̀. pásítọ̀ Àgbàlá Gabriel ń rìn létí bèbè ẹ̀wọ̀n pásítọ̀ Àgbàlá Gabriel ń rìn bí ìgbà tí yẹn bá fi rẹ̀ sínú òkú rọ́bà tí yẹn bá ta pàrà tí wọ́n wà tì láyé fi ń pariwo ṣé foundation nìkan ló lè mú kéèyàn ó jẹyàn ṣé foundation nìkan ló lè mú kéèyàn ó lókìkí ṣé foundation nìkan ló lè jẹ́ kéèyàn àlùyọ ní ayé ṣé foundation yìí nìkan ló lè jẹ́ kó o lówó lọ́wọ́ ṣé kò sí nǹkan mi tó lè ṣe ni. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà wá ní ojú rẹ̀ wà ń bẹ̀ ìjó tọ́ lọ́nà tó yẹ kó o tọ́ láti pìlẹ̀. ìwé àṣẹ tó yẹ kó o gbà sọ́gbà ẹ̀kọ́ tó yẹ kó o ní lórí ẹ̀sùn ní tó súnmọ́ àwọn títí ń ṣe tẹ́lẹ̀ ìṣòro wo ni wọ́n bá pàdé oríire wo ni wọ́n bá pàdé. tí a bá fẹ́ yàn láàyò bóòlù yẹn ṣe lè máa ṣègbésẹ̀ lẹ́yọ̀ kejì tábùkù òfin ní bólúwẹ̀ tó ṣe gbogbo ìwádìí èsì ní kí pásítọ̀ Àgbàlá Gabriel kó má padà ṣẹ̀wọ̀n pẹ̀lú iṣẹ́ foundation tó lóun ṣe yìí ńlá dẹ̀ fi ń ké ńlá fi ń pariwo kọ́mọ́dìgbà tẹ́wọ̀n bá yọjú pé kí ló dé tẹ̀ pariwo kí ló dé tẹ̀ sọ fún kí ló tẹ̀ jẹ́ kọ́mọ̀ ńlá fi ń pariwo bí èèyàn bá wo owó adùn tó wà ń bẹ̀ tí èèyàn bá wo bí ìyà ṣe pọ̀ kéèyàn tó rówó téèyàn wá rí ọ̀nà kan tó ń wọlé fà téèyàn wá fi làákàyè sí tí ọ̀fọ́gbọ́n sí ìṣeéṣe kọjá síkú ìṣeéṣe kọjá sẹ́wọ̀n gbére ìṣeéṣe kọ́ padà sọ ẹni ẹ̀dá láàbò ara ńlá wá fi ń pariwo ẹ jẹ́ ká tẹ̀síwájú. lásìkò nígbà tí wọ́n bá ní èèyàn ṣàìsàn lọ́wọ́ ẹ wá pé gbogbo àgbáyé pé dáwọ́ fún wọn owó táwọn dá fún wọn ń dá fún aláìsàn wọn mọ̀ pé wọ́n kó mọ́tò náà ń dá wọn mọ̀ pé wọ́n táwọn fi dáná mọ́tò náà ń dá sọ̀rọ̀ yẹn ní ká dáná ṣọ́ọ̀ṣì lẹ́gbẹ̀dẹ̀. ẹ gbọ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ ọ̀rọ̀ yẹn ní ká dáná ní ṣọ́ọ̀ṣì. ẹ gbọ́. tí ò bá sí ọ̀rọ̀ yẹn kọ́ ní pé ká dáná fáwọn ọmọ ìtọ́ bí ojoojúmọ́ kò sí nìyẹn tó bá wà ó wà tó bá wà ó ṣe kí ni ó wà tí ò bá sí ẹ̀fín lẹ̀. dẹ̀yìn yẹn náà ká gbé yẹ̀wò dáadáa ká gbé yẹ̀wò nísìnyí ẹnìkan wà lórí ààrẹ ẹ̀ ń gba owó jọ fún ó nídìí 30 million ẹ̀rí 4 million àwọn kan wá ń wá sí chọ́ọ̀chì táwọn lálàáfíà tí wọ́n lè ṣiṣẹ́
tí wọ́n léegun sẹ́ lára tọ́pọ̀lọpọ̀ wọn gan ní sẹ́tẹ́lómi ti rí fà tí ọ̀lọ́bíṣẹ́ mọ́ tí ẹlòmíì ti rí fà tí ọ̀jára mọ́ṣẹ́ mọ́ pé ọlọ́run bọ̀ sírí àwọn ní pásítọ̀ Àgbàlá Gabriel ń fáwọn lóúnjẹ tó yẹ kí wọ́n bọ́ nú ọjà kí wọ́n ṣiṣẹ́ tó yẹ kí wọ́n bọ́ sínú oko kí wọ́n ṣiṣẹ́ tó yẹ kí wọ́n lọ gba employment láwọn primary schools secondary schools kí wọ́n máa lọ teach ká máa lọ sọmọ ọ̀dọ̀ gbogbo wọn dá léṣẹ́ tí wọ́n kalẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n wá pọ̀ torí pé wọ́n róúnjẹ ìfà jẹ wọ́n fi sẹ́tọ̀ ẹ̀kún ó ṣe kalẹ̀ sí ṣòjọ́ wọ́n wá jókòó sí wọn lọ́rùn aláàárẹ̀ tó wá gbé kalẹ̀ tó ń wà lápá kan yí apá kan ọ̀run tí ń wá 13 million ẹ wá ṣàjọ fún ẹ̀ ń bí àwọn èèyàn wọ́n wá dá 4 million 4 million yìí ló tó wá ní ọmọ yọ nǹkan mílíọ̀n kan máa fi dáná fáwọn ìjọ wọ́n máa fi ra ata wọ́n máa fi ra epo pupa wọ́n máa fi ra iyọ̀ wọ́n máa fi ra rice wọ́n fi lọ ra omi wọ́n fi lọ ra gì dáná mọ́tò tó máa lọ fi ra gì kó depo sí mọ́tò church mọ́tò pastor ẹ wò àárín yẹn ṣé wájú lẹ́nu yẹn ń lọ ní àbẹ́yìn nínú àbójú kan ló dúró sí sẹ́nu ẹ̀ lédùn sẹ́nu ìṣòro gangan kọ́ ló tún bọ́ sí yẹn ẹgbọ́n tó ń ṣẹlẹ̀. tó bá wà ó ṣe kí ni ó wà tí ò bá sí ẹ̀fínlẹ̀ last hope tó kàn sí ikú torí ìgbà ẹni bá ti rí 8 million 30 million tí 8 million yẹn dẹ̀ forí ṣọ́pọ́n ń láì ṣe gangan ó ti mọ̀ pé kò síbi tó fẹ́ nínú owó yẹn mọ́ láyé kó ń tètè. last hope praise the Lord. so àṣẹ ọgbọ́n ara wa ní àtìgbà Muyideen lèmi kan ti ń fura Muyideen yẹn sọ̀rọ̀ ó ní ilé tó lọ́kọ́ bó ṣe lọ́pọ̀lẹ́ ìlú pọ̀ sí sínú tó borí ilẹ̀ ló kọ́ sí ilé tó níjọ pé tó ní ìlú kọ́ fún Muyideen ṣebí ìgbà torí kọ́ Muyideen ò lọ ṣọ́ọ̀ṣì ni wọ́n gbàyàwó lọ́wọ́ ẹ̀ ní wọn gbalẹ̀ náà wọ́n gbalẹ̀ ò ọ̀yà praise the Lord hallelujah last hope nìyẹn tẹ́ ẹ bá ṣe nǹkan fún yàn anything you give to anyone àṣẹ kíní fún ẹ ẹni yẹn bá wá ṣe kò bá wá ṣe mọ́ gbogbo nǹkan láti ṣe máa kó lọ ó bá wá ṣe kò bá wá ṣe mọ́ gbogbo nǹkan láti ṣe fún un máa ṣe kíni máa kó lọ. ẹ dẹ̀ rí i pé mo ṣe ń sọ́bọ̀ láti ìpìlẹ̀ oore táwọn kìrìsìtẹ́nì ń ṣe tẹ́lẹ̀ àwọn pastors àwọn reverend gbogbo wọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọn kì í bojú wẹ̀yìn wọ́n ń ṣe fún Jesus Christ ni wọ́n ń ṣe ní àṣeyege àṣemọ́ àṣeyẹn kankan ni wọ́n ń ṣoore yẹn tí a bá bù yẹn 10 million wọ́n bò nìyẹn kó máa bá tiẹ̀ lọ wọn à ní mú lágídí kó wá darapọ̀ mọ́jọ wọn à ní mú lágídí kó mú 4 million wá ń bẹ̀ kó wá fi dáná fáwọn ìjọ wọn gbàdúrà fún wọn à dẹ̀ ní mú lágídí wípé dandan àfikọ́ jẹ́jẹ́ kan kó wọn darapọ̀ mọ́ wọn pé wọ́n ṣèrànlọ́wọ́ fún ẹ rí i pé wọ́n ń ṣe bí Jesus Christ bó ṣe rán wọn ni tí wọ́n àbójú wẹ̀yìn tí wọ́n àdẹ̀ fagídí mú ẹnì kankan láti ṣe kankan fúnjọ àbí fún pásítọ̀ sọ wá rí bẹ́ẹ̀ mọ́ táàmì táwa yìí sọ rí bẹ́ẹ̀ mọ́ ẹ wo iye àwọn tó ti jáde tẹ́ ló ti lù àwọn ní gbóngbó abẹ́ tó ti lù wọ́n kó máa bẹ́ ó sì wọ àwọn èèyàn náà ni torí pé ẹni tí olóhùn lọ chọ́ọ̀chì tí wọ́n á gbé lòtẹ́ẹ̀lì ṣẹ̀pọ̀ náà ń fẹ́ ìdárayá ni wọ́n sì lọ dáná ara ń bẹ̀ ó fara sí lọ́hùn kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú. ìlú ló tiẹ̀ ṣe eléyìí tí èèyàn ṣe lọ́wọ́ ẹ̀ gan wa kí yọ̀ǹda sí pé máa kó o lọ praise the Lord hallelujah. ṣùgbọ́n ọgbọ́n ṣé ọ̀kẹ́sẹ̀ ìránṣẹ́ náà ó ṣe é lu jìbìtì. kò sí rọ́ńbẹ́ o. ẹ ò gbọ́ mi ó ṣe é ṣe kí ni. ó ṣe é lu jìbìtì. last hope. ó ní ẹ̀kẹ́kẹ́ ní èmi ò sì dá yín lóhùn bọ́lá ìsàn dé níìsì ò ní kẹ́kọ̀ọ́ lọ́hùn. a sọ pé ẹ̀yà aráàlú ẹnìkan dé o ọ̀rẹ́ ò yá a fẹ́ gbowó fún un kán bẹ̀rẹ̀ sí dáwó praise the Lord sẹ́yìn ni mo sàn. ọwọ́ nígbà tó pé 10,000 lẹ̀ káwọn fi dáná. tó sì gbàdúrà fún lọ́jọ́ yóò lè gbàdúrà sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí tọ́wọ́ wú. mo tún fẹ́ gbé wa débẹ̀ o ẹ rí i pé mi máa sọ fún wa wípé fídíò tí mò ń ṣe jáde à ń ṣe láti kẹ́kọ̀ọ́ ni ká má bàa há
ká má bàa bọ́ sọ́wọ́ àwọn agbénipa, ká má bàa bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ lò kádàrá wa, ká má bàa bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ lò wá tí wọ́n sọ wá sóko ẹrú. ńlá fi ń gbé àwọn fídíò yìí jáde kí láka ìwó lè sí kọpọlọwó lè là. Wọ́n ní tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì. Ẹ jẹ́ ká gbéra wa dọ́dọ̀ bàbá wa Parí Olódó. Ọ̀rẹ́ ká ti mọ bàbá rí láyé ìgbà fíìmù àgbéléwò bàbá Parí Olódó. Ẹ rí wípé bàbá Parí Olódó nínú ọgbà Àgbàlá Gabriel gbé wọn dẹ́fẹ̀ gbẹ́ tira wọn ni wọ́n ríra wọn gbogbo gbà. Wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí. Kí ló da bàbá Parí Olódó papọ̀ mọ́ Àgbàlá Gabriel? Báwo ni wọ́n ṣe mọ́ra wọn? Irú èèyàn wo ni bàbá Parí Olódó? Sọfẹ́ kí bàbá wa Parí Olódó ẹ̀ẹ́rì pòdù ni bàbá ìsáì mọ̀ fólókò ogun alámọ̀ bàbá Parí Olódó. Kí ló sún bàbá Parí Olódó gẹ́gẹ́ tí a fi di ojúlùmọ̀ fún pásítọ̀ Àgbàlá Gabriel? Só ti lu bàbá Parí Olódó náà ń jìbìtì rí ni àbóṣọlé fún bàbá? Ọ̀nà wo ni ẹ gbà tẹ́ fi mọ́ra wọn? Sáwọn ni wọ́n kọ́lé fún bàbá Parí Olódó náà ni àbí bàbá Parí Olódó ló kọ́lé ara rẹ̀? Sọ ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gbọ́ lẹ́nu bàbá Parí Olódó. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣorí. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣorí. Òwe ó ní wọ́n ní pánsá fura pánsá jàjà fura àjáyìn onílé tí ó fura olè ní oko. Mi ní ìbónú Ọlọ́run mọ́ra, mi dẹ̀ ní jẹ àjẹsẹ́. Mo ló fọ́ lọ́wọ́ Ọlọ́run bá. Mo tún pàṣípò dúpẹ́ lọ́wọ́ Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel. Ọdún kẹta rẹ̀ 2023. He came to my home. Lóhun kan ṣe mí lóore. Mo ti kọ́lé mi. Ṣùgbọ́n gbà tó dé, mo dẹ̀ tí mo wọ́ gbogbo compound. Mo dẹ̀ tó ní géètì ilé. Ni mo kún ilé. Tí àwọn kan tó rí tó ṣe fún mi pẹ̀lú àwọn foundation rẹ̀. Dẹ̀ tó fẹ́ mi pẹ̀lú mọ́tò. So mo dey appreciate everybody know. Most every day, most every time. Ni mo post appreciation mi. To the unexpected nǹkan tó ṣe fún mi ìṣọmọ ọjọ́ ẹ̀. Mi lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ rí. Just call me to gbé mo appreciate bó ṣe orí báwọn fún. Ó kàn dẹ̀ rí. Ó dẹ̀ pè mí. Ṣé bàbá Parí Olódó bẹ̀rẹ̀? Mo dẹ̀ bẹ̀rẹ̀ kún kí ni mo fẹ́. Nǹkan fọlọ́ ilé mi ni mo gbé. Ìwé tẹ́ bá wẹ̀ láti ṣe fún mi ẹ̀ lè ṣe o. And he came. And he do it for me. Ojú tó ń wò mí lónìí ojú yín lè fọ. Ní ìṣòro tẹ́ máa jẹ̀bi lé lórí. Gbogbo etí tó ń gbọ́ mi náà lórí tẹ́ máa padà jẹ̀bi lé yín lórí ní ṣe. Nítorí Yorùbá bọ̀ wọ́n ní ìjàmbá ti ń ṣe àmọ́ ìjì. Àwọn kan lámúrọ̀bà. Ojú tó ń wò mí lónìí ojú yín lè fọ. Ní ìṣòro tẹ́ máa jẹ̀bi lé lórí. Gbogbo etí tó ń gbọ́ mi náà lórí tẹ́ máa padà jẹ̀bi lé yín lórí ní ṣe. Nítorí Yorùbá bọ̀ wọ́n ní ìjàmbá ti ń ṣe àmọ́ ìjì. Àwọn kan lámúrọ̀bà, àwọn kan ní kidnapper. Ṣùgbọ́n nípa ẹni yìí, ọ̀nà tó wù láti fi ṣoore ló ń ṣoore tiẹ̀. Ṣùgbọ́n ká ní ìbámọ̀ máa ṣoore fáwọn ẹ̀dá, ká lọ́wọ́ kó wọ́n padà yọ síbi tó yọrí sí. Ìbá máa ṣoore fáwọn ẹ̀dá. Ṣó ti yé, ìbá máa ṣoore fáwọn ẹ̀dá. Ṣùgbọ́n tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a lè blame ẹ̀. Nǹkan fẹ́ bẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde sí pásítọ̀ Àgbàlá Gabriel. Sọ oríṣiríṣiríṣiríṣi gbogbo ohun tí ẹni sọ látọdún yìí láti jọ yìí ò sọ oníkàlùkù wa ń jáde wá ń sọ oríṣiríṣiríṣi pamọ́ nù. Ẹsà ẹjọ́ tó ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ má ti ara èèyàn ṣe Ọlọ́run o. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run tó dá àwa náà ló dá Àgbàlá Gabriel, ẹ jẹ́ kó lúwa fún rẹ̀ jọ́ọ̀jì Àgbàlá Gabriel. Tó bá jẹ́ gbogbo tágbàlá ń ṣe dáadáa ní ẹ jẹ́ kó lọ jọ́ọ̀jì. Mádẹ́gbẹ́ tó ó ti ń ṣe tó dúró sọ́lọ́ ẹ kọ́ lọ́wọ́ jọ ìjẹ́ gbogbo tó lẹ́kàlùkù ń jáde tẹ̀ fún kan sọ̀sọ̀kùsọ̀ tó ní kílẹ̀ sọ ẹ̀sà ẹ̀bẹ̀rù Ọlọ́run. I'm not here to come and defend you. Nǹkan bẹ̀ wá pé àkọlà máa jọ́ọ̀jì ẹ jẹ́ kọ́ ló fún rẹ̀ jọ́ọ̀jì ẹ̀. Bàbá kan jáde ní ìṣètò ní wọn kọ single mother
ó ní foundation kìíní for single mother tó náà sóríṣiríṣi nípa Agbala Gabriel gbogbo ìgbà tó ti nǹkan tí ń ṣẹlẹ̀ wí ara yìí ẹjọ́ ẹjá níbẹ̀rù Ọlọ́run ẹjá níbẹ̀rù Ọlọ́run ẹjá níbẹ̀rù Ọlọ́run torí ẹ̀ mo ṣe ń bẹ̀ wá pé gbogbo tá à ń sọ sí màánú lára táwọn ẹ máa ti pàṣẹ ẹ̀ṣẹ̀ lọ èmi dúpẹ́ ọ̀rọ̀ tí sọ fún mi ò mi ò sọmọ ọjọ́ ẹ̀ you do for me and I appreciate you yes time gbogbo ẹni tó bá ṣe fún tó bá padà bíṣù tó ó kó òun kò lọ́rọ̀ bá àmọ́ ẹ jẹ́ kó fi ọgbọ́ ilẹ̀ fọlọ́run ẹ jẹ́ ká filẹ̀ fọlọ́run tí mo sọ yẹn lọ gbà gbogbo ẹ̀dá tó bá ń dájọ́ tó yóò yẹ kó dá lórí bọ́bọ́ yìí ẹ má yẹ kọ́ ló ń fúnra ẹ ẹ má yẹ kó jọ sí yín ẹ fi máa ń sílẹ̀ jẹ́ kọ́ ló ń jọ jẹ kó gbébọn kò yọbọn kì í ṣe pé ó ń pa àwọn èèyàn tó ń ṣàbùràkàdàbà ohun tó ìlànà tó mọ̀ lórí ìjọ ló fi ṣe ìrànlọ́wọ́ àwọn èèyàn tó òun náà ti rí ayé báyìí ó ti mú bá ìṣeré Agbala Gabriel ìmọ̀ràn tí máa fún ìsà ìmàbínú ẹ gbàgbé pé help be anybody ẹ gbàgbé foundation kan forget about foundation go and face your church lórí ìjọ tó lọ ń pè é sí ẹ gbàdúrà táwọn èèyàn wà gbàdúrà ẹ lọ fèsì ẹ gbàgbé anything foundation pé ẹnìkan ó gbé wa mo fẹ́ ṣe nìkan ẹ tó bá gbé ọgbẹ́ lọ hospital àkọ́kọ́ lọ sọ́jọba ẹ má ṣe mú. ẹ gbọ́rọ̀ tí bàbá wa Wàrí Olódó tí wọ́n ń sọ yẹn sí wípé kí pásítọ̀ Agbala Gabriel kí wọ́n gbàgbé nípa foundation kí wọ́n gbàgbé nípa foundation ẹni tí wọ́n advise yẹn wípé kí yẹn gbàgbé àárín kan kí ni wọ́n pèsè lẹ̀ kí ló wà ní pèsè kalẹ̀ tí wọ́n máa mú wá fún pásítọ̀ Agbala Gabriel ẹ̀rí pa tẹnumọ́ mo ti gbọ́ tẹ́nìkan ti sọ̀rọ̀ já pé wọ́n ti dá skul kalẹ̀ ṣé skul yẹn mówó wá ṣé skul yẹn tó wọ́n jẹun because level tí Agbala Gabriel wà báyìí pásítọ̀ Agbala Gabriel ó ti kọjá bẹ́ẹ̀ owó kékeré kọ̀ọ̀ràn Agbala Gabriel ẹni tó ti níjàmá lẹ́yìn ẹ tí gbogbo òlu lọ sábà ọ̀nà wo ló fẹ́ rìn tí ó fi gbàgbé foundation iṣẹ́ wo ló fẹ́ máa ṣe tó wọ́n fi máa jáde iṣẹ́ wo ló fẹ́ máa ṣe tó wá máa fi jáde tí òfin ní jẹ́ wípé tó bá fi ṣe foundation lẹ̀ tán ní tó lágbára láti pọ̀lọ̀ tó máa gbọ́ pé ń tọwọ́ pásọ̀ yìí jáde because ńlá fi ń pariwo ọ̀pọ̀lọpọ̀ wa lórílẹ̀‐èdè tá a wà yìí sìn chọ́ọ̀chì ló ń kálukú ń dá kalẹ̀ tí wọ́n bá rí yàrá tí yàn sí kalẹ̀ báyìí wọ́n láwọ́ rẹ̀ ń tiẹ̀ tí wọ́n bá rí họ́ọ̀lù kan wọ́n láwọ́ rẹ̀ ń tiẹ̀ tí wọ́n bá lè rí warehouse kan rírẹ́ǹtì ni kọ́mọ̀jó kún bẹ̀ sí méjì gbà méjì lọ́mọ̀jó fi kún yìí pápá wọ́n ti bẹ̀rẹ̀ ẹ wò àárín yẹn ṣùgbọ́n náà wo gangan ìlú wọn máa gbà wọlé ṣé owó táwọn máa jọ àwọn tí ń wá síjọ rẹ̀ gangan tó yẹ pé torí oúnjẹ wọn lọ́pọ̀lọpọ̀ fi ń wá bẹ́ẹ̀ nítorí jíjẹ nítorí mímu ìyẹn fi ń wá sí ṣọ́ọ̀ṣì Agbala Gabriel ẹni rẹ̀ sọ yìí owó tí ń gbà fáwọn aláàárẹ̀ tí tó ń gbowó lọ́wọ́ wọn padà tí fi ń dáná fáwọn ọmọ ìjọ kì bá jẹ́ pé ìjọ ń pa owó kì bá jẹ́ pé ìjọ lówó lọ́wọ́ ni yóò tún máa yọ wọ́n bí owó aláàárẹ̀ ọ̀nà wo ló fẹ́ rìn tí ó fi mójútó church tó wọ́n máa fi wọnú lé ẹ̀ẹ́dẹ̀ rí pé màá ń sáré ọ̀nà wo la fẹ́ rìn tó wọ́n máa fi wọlé fún aganikókò kí wọ́n sọ pé òun jẹ́ pásítọ̀ kò wá ní ọ̀nà kankan tó ń gbà wọlé fún kò ní níṣẹ́ kankan pàtó irú rẹ̀ padà tọwọ́ bọ tí ó yẹ kó tọwọ́ bọ̀ irú rẹ̀ máa tọwọ́ bọ tí ó yẹ kó tọwọ́ bọ̀ o ẹni wọ́n bá lókòwò tí mówó jáde fún ẹni tó níṣẹ́ bóyá kọ̀ǹpútà ẹnjìníà ni bóyá bábà ni bóyá fọkànáìzà ni bóyá mẹkáníìkì ni tó ní workshop tó ń wọlé tọmọ yìí tó ń pa lójúmọ́ ṣe bó ní time tí yẹn lọ church ṣé jojúmọ́ wọ́n sùn ti church ni wọ́n kò ti sọ church di jojúmọ́ sí Ọlọ́run kó ṣàánú wa àti Monday àti Tuesday àti Wednesday Thursday Friday Saturday Sunday ní church wá ń sìn báyìí bíbẹ̀ tí yẹn bá ń lọ school tọ́lẹ̀ jẹ́ pé Sunday nìkan ńlọ yẹ kó jẹ́ lóòjọ́ Sunday ká yọ àyè kankanlẹ̀ ká lọ sí lọ́hún kò jù bẹ́ẹ̀ yẹn lọ
tẹ́ bá ní sòrò wà lẹ́kọ̀ọ́ kankan máa lọ bọ̀ nísìnyí wọ́n ti sọ lójoojúmọ́ torí pé àwọn pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò níṣẹ́ tí wọ́n ń ṣe pásítọ̀ tó bá jẹ́ pé kọ̀ǹpútà ẹnjìníà ni tí ó lọ kọ̀ǹpútà fi láti lọ tún fóònù fáwọn èèyàn ṣe láti lọ tún kọ̀ǹpútà ṣe tí ó lọ Monday yóò lọ Tuesday yóò lọ Wednesday yóò lọ Thursday yóò lọ Friday yóò lọ Saturday Sunday yẹn ní ọ̀yọ́ kalẹ̀ ọjọ́ ìsinmi nìyẹn tí ó fi lọ church sọ wá rí bẹ̀ mọ́ báyìí wọ́n ti sọ sẹ́ church yẹn gangan di iṣẹ́ and that is why tí oníkàlùkù fi ń create avenue ọ̀nà tí owó ọmọ gbà wọlé ń bẹ̀ ìní pásọ Àgbàlá Gabriel fi gbé foundation wọ̀ foundation tó dẹ̀ gbé wọ̀ yìí tó bá fi làákàyè sí i tó bá fọgbọ́n sí i yóò dọ̀lọ́lá ń bẹ̀ táriwo òdẹ̀ ní jáde rárá lẹ́yìn pé káwọn yẹn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Jesus Christ but òun ò ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ mo ṣoore fún yàn kò gbèmí àbí nǹkan kan ọmọ lọ́wọ́ kàkà kan nú ni mo ṣoore kò gbèmí ọlọ́wọ́ kàkà kan nú tó nǹkan bá lọ́nà tí ń gbà jẹ tí ń gbà mu tó nílé iṣẹ́ ó rọrùn láti fi foundation kalẹ̀ ọ̀nà wo ní òrìn lóbi tó foundation ṣe lèmi lóò pọ̀ yẹ ìyẹn tó náà bá lọ sẹ́wọ̀n o tó náà bá lọ fojú kan àgọ́ ọlọ́pàá pẹ̀lú tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ má ṣe mú òun ló fa àkóbá ẹ tó wáyé pé ṣọ́ọ̀ṣì ní ìfọlẹ̀ ṣe lẹ́yìn tí wọ́n bá rán lọ́wọ́ lórí ṣọ́ọ̀ṣì kò ní rí báyìí ìwọ Ọlọ́run ni o onígbàgbọ́ gbọ́ nǹkan ló gba ayé fẹ́ mu so bro pásítọ̀ máa bínú ẹ ṣọ́ra òun ni mo ṣe ní pásítọ̀ òfurá pásítọ̀ àjàjì òfurá àjàjì onílé òfurá onílé òfò Àgbàlá Gabriel ọ̀rọ̀ àṣẹ o ẹni bọ́dì tó bá fẹ́ ṣe Ọlọ́run adájọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run àkóyọ báyìí tẹ́ ń dájọ́ yìí èmi àti àtọ́lọ́ òkú so èmi ò dín náà yẹ o tó ṣe fún ìlú lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ ní tó ṣe dáadáa ni wà Ọlọ́run àtọ́lọ́run bá kó ṣe ká tó Ọlọ́run àjọ jẹ. Ọ̀pù tó kù tí èèyàn á fi kú ọ̀pù yẹn ni Àgbàlá Gabriel fún àwọn èèyàn ẹni wá 30 million tí ẹ ti rí owó tó lọ 4 million tẹ́ tó bá mú owó wá kọ́ fi dáná ó máa mú owó epo wá owó tó ti ń pé 4 million yẹn lọ ẹ tún bá dá padà sí 1 million praise the Lord hallelujah 30 million lágbọ́fẹ́ ó fẹ́ tó ṣòro yẹn nǹkan tó máa fi ṣe sọ́jìrì yẹn nìyẹn ṣé ẹ mọ̀ pé ní tí ẹ bá ti gbọ́wọ́ owó tó lọ bí 8 million tẹ́ ẹ tún jẹ́ fún yẹn parun mọ́ ọ lọ́wọ́ tí ò tó ṣe nǹkan yẹn ó kùtẹ́ fún ni ó láṣọ lẹ́yìn yẹn ló kàn torí ìrònú yẹn gan látètè pàápẹ́ ó dẹ̀ ti lọ́wọ́ tó tó báyìí ó sàkómáwù lè rí owó yàrá ju bẹ́ẹ̀ ṣe fi hàn lọ last hope nìyẹn praise the Lord hope tí Àgbàlá Gabriel àbíkínà korúkọ tó fún àwọn èèyàn last hope òun ló ṣẹlẹ̀ sí súbẹ̀bẹ̀ àbíkínà pé tí bàbá yẹn fi last kìíní last hope nígbà tí wọ́n bá dé èèyàn tí àìsàn lọ́wọ́ ẹ wá pé gbogbo àgbáyé fẹ́ dáwọ́ fún wọn owó táwọn dá fún wọn ń dá fún aláìsàn wọn mọ̀ pé owó epo mọ́tò náà ń dá wọn mọ̀ pé táwọn fi dáná fún tọ̀nà ń dá sọ̀rọ̀ yẹn ní ká dáná ṣọ́ọ̀ṣì lẹ́gbẹ̀dẹ ẹjọ́ ọ̀rọ̀ yẹn ní ká dáná ní ṣọ́ọ̀ṣì ọjọ́ tí ò bá sí ọ̀rọ̀ yẹn kọ́ ní pé ká dáná fáwọn ọmọ ọ̀tọ́ ní ojoojúmọ́ kò sí nìyẹn tó bá wà ó wà ní tó bá wà ó ṣe kí ni ó wà tí ò bá sí ẹ̀sìn lẹ̀ last hope hope tó kàn sí ikú hope tó kàn sí ikú torí ìgbà ẹni bá ti rí 8 million 30 million tí 8 million yẹn dẹ̀ forí ṣẹ́pọ́n láì ṣe gangan ó ti mọ̀ pé kò síbi tó fẹ́ nínú owó yẹn mọ́ láyé kó tètè last hope praise the Lord so àṣẹ ọgbọ́n ara wa ní Muyideen àtìgbà Muyideen lèmi kan ti ń fura Muyideen yẹn sọ̀rọ̀ ó ní ilé tó lọ́kọ́ bóun ṣe bá pẹ̀lú ẹ̀ ló kọ́ sí sínú tó mórí ilẹ̀ ló kọ́ sí ilé tó níjọ pé tó ní ìlú kọ́ fún Muyideen tẹ́bí ìgbà torí kọ́ Muyideen ò lọ ṣọ́ọ̀ṣì ni wọ́n gbàyàwó lọ́wọ́ ẹ̀ nínú àgbáyé náà wọ́n gbalẹ̀ ọ̀yà praise the Lord last hope nìyẹn tẹ́ ẹ bá ṣe nǹkan fún yàn anything you give to anyone àṣẹ kíni fún ẹ
ẹni yẹn bá wa ṣe kò bá wa ṣe mọ́ gbogbo nǹkan láti fẹ́ máa kó lọ. Ó bá wa ṣe kò bá wa ṣe mọ́ gbogbo nǹkan láti ṣe fún un máa ṣe kí ni máa kó lọ. Ṣé bí àwọn ìlú ló ti ẹ̀ ṣe eléyìí tí èèyàn ṣe lọ́wọ́ ẹ̀ gan wa kí ọ̀dà sí pé máa kó lọ. Praise the Lord, hallelujah. Ṣùgbọ́n ọgbọ́n ṣe àkẹ́sẹ̀ ìránṣẹ́ náà ó ṣe bìtìbìtì. Ẹ ò gbọ́ mi? Ó ṣe kí ni? Ó ṣe bìtìbìtì. Last hope. Last hope. Ó ní ẹ̀ka pẹ̀lú èmi ò sì dá yín lóhùn. Bọ́lá ìsàn dé nísìn, ò ní fẹ́ pọ́lọ́hùn. A sọ pé ẹ̀yà aráàlú ẹnìkan dé o. Ọlẹ́ ò yá. A fẹ́ gbowó fún un. Kọ́mbẹ̀ sí dáwọ́. Praise the Lord. Sẹ́yìn ni wòsàn. Ọwọ́ nígbà tó pé 10,000 lẹ̀ táwọn fi dáná. Wọ́n tó sì gbàdúrà fún lọ́jọ́ yóò lè gbàdúrà sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí tọ́lọ́ òun. ọ̀rọ̀ la gbọ́ yẹn o ọ̀rọ̀ la gbọ́ yẹn o ẹ rí i wípé láti ṣoore ẹ̀dá gbọ́dọ̀ kakuléètì ẹ̀ dáadáa láti ṣoore fáwọn èèyàn ẹ̀dá gbọ́dọ̀ kakuléètì ẹ̀ dáadáa ọ̀nà wo ló fẹ́ gbà ṣoore yẹn ọ̀nà wo ló fẹ́ gbà ṣe oore tí oore òfin ní dibi ọ̀nà wo ló fẹ́ gbà ṣe oore tí oore òfin ní di àbùkù tí òfin ní di wàhálà ẹ wà rí yẹn so gbogbo ẹ̀ ló gba èrò la fi ń sọ wípé kí pásọ Àgbàlá Gabriel kó máa kó àkóyawọ́ gbọ́dọ̀ wà àkóyawọ́ ó gbọ́dọ̀ wà tá bá ràn ẹ́ lọ́wọ́ o 10 million lọ sọ pé òun wá o tá bá rí 10 million rẹ tán o a tún gbé ẹ jáde òní tí kò lọ́dọ̀ wa tá a fi rí 5 million tiwa tí ó jèrè tiwa tádé òun bá ti wà láàrin pẹ̀lú aláàrẹ̀ ló bá tán tó bá pé 10 million tí aláàrẹ̀ bá lóun ń lọ tí pásọ Àgbàlá Gabriel bá yọwọ́ nínú owó rẹ̀ àbí bá fi gbé ta ẹ̀rì pa yọ wà lẹ́yìn ẹ̀ àdéhùn ti wà ń bẹ̀ tó bá jẹ́ pé ní pìsẹ́ǹtì náà bá ní pé nínú iye báyìí o tó bá rí o 20% tiwa ó ti máa hàn sáyé aláàrẹ̀ tó wá yóò dẹ̀ níwèé yóò ní fọ́ọ̀mù tẹ́ fíìlì àwọn ẹlẹ́rìí ọ̀ fọwọ́ sí gbogbo wọn fọwọ́ sí tí ò ní sínú pàǹjáyà dẹ́n gbogbo àwọn ń gbéra ẹni lọ pàdé mi ní hòtẹ́ẹ̀lì pàdé mi wá pàdé mi lẹ́yìn yìí náà kò yẹ kó wà ń bẹ́ẹ̀ lápólò tó bá ní so la fi gba ọ̀rọ̀ yìí gbà fura so kí pásítọ̀ Àgbàlá Gabriel kan rìsẹ́ẹ̀tì ọpọlọ wọn o kan rìsẹ́ẹ̀tì ìrìn àjò wọn bí wọ́n ṣe ń ṣe if care is not taken ó lè gbé wọn láti mọ́lé wọ́n yìí lọ sẹ̀wọ̀n gbére o wọ́n jẹ́ ká tara wa tó kẹ́nìkan wà lórí ààrẹ kẹ́mi ọ̀fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ kẹ́ wá dáwó jọ fún un kẹ́ tó wá padà gbọ́ owó yẹn tán lọ́wọ́ ẹ̀ ìjọba ò ní fojú rere wò yá ìjọba ò ní fòfin ò ní fojú rere wo ẹni bẹ́ẹ̀ kò dẹ̀ sí tó fi òde ṣe lórí rẹ̀ tó la fi ń gba ọgbẹ́ ẹ̀ ń tẹ́ jẹ́ pásítọ̀ nímọ̀ràn ọ̀nà tẹ́ bá gbà tẹ́ bá rí ẹ̀ ń tẹ́ sí foundation ẹ̀rìn lọ́nà tọ́tọ́ ẹ̀rìn lọ́nà tọ́ yẹ ẹ̀rìn lọ́nà tí ó mú àpọ́nlé bá yín tí ó máa pọ́nlé bá sẹ́tẹ̀ ń ṣe bó ṣe pásítọ̀ ni bó ṣe foundation lásán ni tí ó bẹ́ẹ̀ jẹ́ pé méjì náà lẹ́kọ́ papọ̀ bí Àgbàlá Gabriel tí ó mú yìí bá yín ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ so bí bá ti ṣe ń lọ àmọ́ mú wá fún wa gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe bàbá mi màmá mi tí ẹ̀ ń tẹ̀lé wa bọ̀ ẹ rí wípé àjẹkófò yẹn ru bá a ṣe rí lẹ́yọ̀ kejìlá ń gbé wá fún wa àmọ́ ọ̀rọ̀gbẹ́ kọ́ àmọ́ yín làkà ìmújáde ń bẹ̀ àwọn tá a ti wá ń tẹ̀lé wa bọ̀ lórí Alárùbáríkà èèyàn táwọn ti subscribe àwọn olórí Alárùbáríkà èèyàn tẹ́ pé gbé àkọ́kọ́ ní láti wo fọ́nrán wa ẹ jẹ́ ká wò sàlẹ̀ fídíò pátápátá lọ́wọ́ tó àrìtẹ́ kọ subscribe sí ẹ jẹ́ ká fi kà tẹ̀ lórí yóò paradà yóò di subscribed yóò gbé dísẹ́ yóò gba aago sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká fọwọ́ ti aago yẹn á paradà á di aago 3 ètò àlókè pátápátá ní ká tẹ̀ wọ́n kún náà dúdú bí fóònù mi wọ́n kún fún mi fóònù mi wọ́n kọ aw ẹ̀sẹ̀gbẹ̀rẹ̀ wẹ̀gá ní ká tẹ̀ yẹn nípa àti subscribe àti beneficiary yẹn ìtanilólógbó làgbà yẹn ní kéde táwọn fúnra bá ti ń jáde tí láàfin jáde sọ ti ń jáde tí àwọn èèyàn ń comment ẹ reply to comment àwa ló máa jẹ́ ní àkọ́kọ́ láti ro ohun tó ń lọ yá ẹ jẹ́ ká subscribe ilé wọn náà ò ní bàjẹ́ o ìjẹ̀mú akùnrin la bọ́lá bá tún ṣe ń lọ a máa mú wá fún wa níjẹ́ kó fo etí wa ru a sì níjẹ́ kó fò wá ru ó dàbọ̀.